Ẹ káàsán, mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ lápapọ̀ ní lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Àgọ́ Ọ̀já lápapọ̀ nílé lóko lẹ́yìn odi. Mo wá kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá láì ṣẹ́kù ibì kankan. Káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí, àjíǹde ara máa jẹ́. Mo wá tara pàṣà gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́jọ́ ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí yín gbogbo ibikíbi tí Ọlọ́run fi ibùgbé oníkálukú sí, gbogbo ibikíbi tí Ọlọ́run fi ọrọ̀ ajé oníkálukú sí. Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kàn án. Àjíǹde ara a máa jẹ́. Bàbá tí ń ta yóò máa mú pẹ̀lú ògo tọlọ́run ọba, àkóbá àdábá Ọlọ́run ní jẹ́ ká rí. Ilẹ̀ àánú, ilẹ̀ ọlọ́ràá, gbogbo àwọn ibikíbi tí Ọlọ́run bá jogún wa sí, ibikíbi tá à ń gbé, ibikíbi tí dúkìá wà, dúkìá tí mi ètí kì í mí, Ọlọ́run ọba kò ní fọwọ́ bàjẹ́ kàn. Ilẹ̀ ọlọ́ràá ló máa jẹ́ fún wa, àmì àṣẹ. Ọ̀rọ̀ nípa ìlú Àgọ́ Ọ̀já, ọ̀rọ̀ nípa ìlú Ọ̀yọ́ òní mo tún gbé wá. Fídíò tẹ fẹ́ wò yìí, mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba, ẹ jẹ́ ká fìdí lé nǹkan àbí ká wá nǹkan ká fi lédè, torí wípé ẹni tó bá jókòó tí ó fẹ̀yìntì ẹlẹ́gbẹ́ ìnàró náà ni. Ẹni tó bá sì nà tó lòun wo fídíò àfi kó jókòó lẹ̀ o. Ká wá gà sórí tẹlifíṣàn, ká gà sórí laptop, ká gà sórí iPad, ká gà sórí iPhone, bí tó bá ti wà, ẹ jẹ́ ká bá wò ń bẹ́ẹ̀, ká gbádùn ètò yìí. Ẹni pa ti ṣàdéhùn fún wa wípé bí nǹkan bá ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé táwa ń rí lẹ́yọ kọ̀ọ̀kan ìlànà mú wá sí ti gbọ́ yín, a ò ní jẹ́ kó fojú yín rú, a sì ní jẹ́ kí ó fetí yín. Bí nǹkan bá ṣe rí, bàbá ṣe rí lẹ́yọ kọ̀ọ̀kan láwọn máa mú wá. Ẹni tí a máa ń pè wá wípé ẹ ò mọ bẹ́ẹ̀ sì subscribe, ẹ jẹ́ ká yanjú yẹn pápápá. Fídíò táwọn wò yẹn jẹ́ ká wòsàlẹ̀ pátápátá lọ́wọ́ tó àrí tí a kọ subscribe sí SUBSCRIBE subscribe. Ẹ jẹ́ ká ra fìkà tẹ̀ lórí, yóò paradà yóò di subscribe, yóò gbé dísẹ́yìn, yóò àgbà kékeré kan sẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn ayípadà yóò di aago 3. Ẹ jẹ́ ká tẹ̀ tó wà lókè rẹ̀ tí ọkùnrin ẹ̀ dúdú tàbí funfun wọn kọ AWS ẹgbẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀, ìyẹn ni wípé àti tẹ notification nìyẹn. Ní kété táwọn fúnra bá ti ń jáde, tí live ń jáde, táwọn èèyàn ń comment, ń reply to comment, tá a wà lórí live, èyí ni ó máa jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí notification rẹ̀, ìtanilólógó. Ó yá, ẹ jẹ́ ká subscribe. Ẹ ṣe gan, ilé wọn náà kò ní bàjẹ́, ìjẹ̀mú wa kò ní nira, ọ̀fẹ́ lọ́wọ́ bá dé. YouTube ò ní já kọ́bọ̀ nínú àkáǹtì yín. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lọ́sàn-án yìí, Aláàfin tìlú Ọ̀yọ́ kó máa di gbádẹrù. Bàbá wa Ọba Akeemu Ọ̀wádé Ẹlẹ́wù Ẹtù, ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́, kí bàbá ọmọ di gbádẹrù láti kúrò nínú ààfin. Ìdí rẹ̀ àwòláyé wa. Ọ̀rọ̀ ti fẹjú kẹ́kẹ́, ọ̀rọ̀ sì ti tayọ bí a ṣe ń wò ó. Ọ̀rọ̀ ti tayọ ojú tá a fi ń wò ó. Ọ̀rọ̀ yìí sì ti tayọ bá ti lérò wípé yóò rí. Ẹ rí wípé bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́, bàbá Akeemu Ọ̀wádé, mo ti ṣàwọn fídíò kan sẹ́yìn tí mo ní pé nínú pé yẹn ń soríire láyé, nínú pé yẹn ń rí àánú Ọlọ́run gbà, bàbá wa Akeemu Ọ̀wádé Ẹlẹ́wù Ẹtù wọ́n jẹ́ ẹni àkọ́kọ́. Kí ló fà á? Nítorí wípé ẹ rí wípé wọ́n ní àwọn Ọ̀yọ́ Mèsì, wọ́n ti ń ṣètò ọba sílẹ̀. Àwọn ọmọ ọba ti jáde, àwọn tó lẹ́tọ̀ọ́ láti du ipò Aláàfin tìlú Ọ̀yọ́, wọ́n ti jáde bìbà, wọ́n ti jáde lọ́gọ́rọ̀. Àwọn Ọ̀yọ́ Mèsì dẹ̀ ti ń ṣe ìgbésẹ̀ níkan ọ̀jọ̀kan, lẹ́yọ̀ kejì, lẹ́yọ̀ sọ́kà tí wọ́n fi falẹ̀. Ẹ rí wípé kódà ibi tí wọ́n ní wọ́n bá dé, wọ́n ní wọ́n ti rí èèyàn bíi méjì àbẹ́nìkan fàyọ, tó jẹ́ wípé wọ́n lérò wípé ó lẹ́tọ̀ọ́ láti di Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ dẹ̀ rí pé kó tó di wípé wọ́n lè rí ẹnìkan fàyọ, wípé ẹni yìí ni àwọn ìlọ́dàbẹ̀ ni pé gbégbó orókè tí wọ́n tún yẹ̀wò, tí wọ́n yẹ̀wò, kọ́mọ́dàbẹ̀ ni pé wọ́n ó tún sí i mú. Kọ́mọ́dàbí ẹni wípé àkùdé ó tún wọ ọ̀rọ̀ rẹ̀. Kọ́mọ́dàbí ẹni wípé yóò padà wá di ṣùtú ayanyan wípé ẹ ò yẹ̀ wò ni kó tó di pé gbé sórí oyè. Gẹ́gẹ́ bá a ṣe ń gbà lẹ́jẹ́ lé, orí àyẹ̀wò yìí ni wọ́n wà lójijì. Ìní bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé, lójijì ni wọ́n ké síta wípé
kí wọ́n dá dúró. wọ́n dàbí ẹni pé wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀, wọ́n ní wọ́n ti gba millions lọ́wọ́ àwọn kan àbí lọ́wọ́ ẹnìkan tó wá dàbí ẹni wípé òun ni wọ́n fẹ́ fi jẹ Aláàfin tìlú Ọ̀yọ́. àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́, òjijì ni wọ́n fa bàbá wa Akeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù. mo ṣí fìlà fúri adé bàbá, kádé ọpẹ́ lórí, kí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kínní. ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́, ìlú Ọ̀yọ́ ò ní dàrú, ogun ò ní jà wá nílùú Ọ̀yọ́. kó tó di pé mú bàbá wa lọ́sàn-án kan òru kan ni wọ́n fa bàbá kalẹ̀ tí wọ́n gbé lórí gbogbo ètò tí wọ́n ń ṣe bọ̀. ọ̀rọ̀ di àgbà wọ́n fà á sọ́tún, wọ́n fà á sósì. ẹ wàá rí òkodoro ọ̀rọ̀ níbi fídíò yìí. lèmi fi máa ń sọ fún wa wípé gbogbo ẹni tójú bá kán tó bá fò fẹ̀rẹ̀ tó bọ́ sáárín, kí ni olú ọmọ wulẹ̀ wo fídíò yìí mọ́, ó ti fàkókò ṣòfò. irú ẹni bẹ́ẹ̀ fàkókò ṣòfò. ẹni tójú bá sì kán tó bẹ́ gìjà tó lọ di ẹ́ndì, irú olúwẹ̀ bẹ́ẹ̀ kàn wéṣì dátà ni kó má wulẹ̀ wo fídíò yìí, kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká tẹ̀lé kẹ́jẹ́kẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi tẹ̀lé yẹn láti bẹ̀rẹ̀ ká wá wò ó dópin, kí lérò ọkàn wa kí la rí sírú fídíò yìí. kí ni ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ Ọ̀já, kí ni ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́, kí ni ohun gbogbo tó dàrú mọ́ra wọn tó wá dàbí ẹni wípé kí ló bí kan sáyé. ẹ rí i pé ibi tọ́rọ̀ ń lọ yìí, èsì ni kí wọ́n má padà yọ bàbá wa ọba Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́. èsì ni kí wọ́n má padà yọ bàbá lóyè. ọ̀rọ̀ ti fẹjú kẹ́kẹ́. ẹni tó yẹ kó bọ́ sórí àpèrè yẹn kó tó di wípé bàbá wa Ṣèyí Mákindé wọ́n gbé bàbá wa Akeem Ọwọ́adé dé. ọ̀rọ̀ ti fẹjú kẹ́kẹ́. àwọn Ọ̀yọ́mèsì ọ̀rọ̀ ti fẹjú kẹ́kẹ́. ẹ dẹ̀ rí wípé wọ́n ní Ọ̀yọ́mèsì ló lágbára láti yan Aláàfin tìlú Ọ̀yọ́. wọn l'Ọ̀yọ́mèsì dá méjì. wọ́n láwọn kan kún ẹnjìnìà Ṣèyí Mákindé, wọ́n láwọn kan dóńdó wípé a ò ní gbà sẹ́ẹ̀, a ò ní gbà o. gbogbo ọ̀nà tó bá lè gbà kẹ́ ẹ fi rìn láti mú ọba míì wá, àwọn làwọn lẹ́tọ̀ọ́ láti yan Aláàfin tìlú Ọ̀yọ́. ṣé lóòótọ́ ni àbírọ́ ni? ṣé lóòótọ́ ni àbírọ́ ni? àbí wọn kàn ń jẹnu wọn yà. tá a bá gbé sọ́tún, tá a gbé sósì, tá a gbé yẹ̀wò bí àwọn bàbá wọn ṣe ń ṣe bọ̀ látàyè ìjọ́un tó fi dorí tiwọn, wọn láwọn Ọ̀yọ́mèsì ni wọ́n lẹ́tọ̀ọ́ láti yan Aláàfin tìlú Ọ̀yọ́. ṣùgbọ́n obi tá a lòdé lónìí yìí, ǹjẹ́ àwọn Ọ̀yọ́mèsì, ǹjẹ́ àwọn afọbajẹ nílẹ̀ Yorùbá, ǹjẹ́ àwọn tó wà nípò tí wọ́n ń fi ọba jẹ, ǹjẹ́ àwọn ni wọ́n ń fi àwọn ọba ilẹ̀ Yorùbá jẹ mọ́ báyìí? kí ló fà á? bó lọ̀rọ̀ ti wọ́ wá? ẹ ó rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí, ẹ ó rí gbọ́n bí fídíò yìí. ẹ rí i pé mi máa ń sọ fún wa wípé èmi ò ní gbé wá lábọ̀ o. ẹ náà ti mọ̀ mí, ẹ̀kún dẹ́mdẹ́m tí ọmọ ṣẹ́dá alẹ́ ilé mi máa ń gbé wá. a ó rọ̀gbọ́n kọ́ àríláàká adẹ̀rí màmú jáde ń bẹ̀. èmi ò ṣe fídíò tèmi láti tàbùkù ìlú kankan. èmi ò dẹ̀ ṣe fídíò tèmi láti tàbùkù ọba kankan. èmi ò ṣe fídíò mi láti wojú rere nbìkan o. bí ọ̀rọ̀ ṣe ń lọ tèmi ń rí lèmi ń gbé kalẹ̀ torí àdéhùn tèmi ṣe kó má fòwárò kalimọ̀ tí ń lọ nílẹ̀ Yorùbá. kí n tó tẹ̀síwájú, gbogbo ẹ̀yin bàbá wa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ látòrí bàbá wa onírìṣà káàkiri gbogbo ọba pátápátá tó wà nílẹ̀ Yorùbá, mo ṣí fìlà forí adé, orí ìdọ̀bálẹ̀ mọ́ wà, kádé ọpẹ́ lórí lọ́kànrin kéṣe, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kínní, káṣí ọpẹ́ lẹ́nu lọ́gbà. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fáwọn bàbá wa. bí tí wàá wù kẹ́ pẹ́ láyé tó, ẹ̀mí àlàáfíà yín lálàáfíà tó pé tó dájú sáká, àlàáfíà tó jingiri tó fẹsẹ̀ múlẹ̀, kọ́lọ́run wá mọ pọ́ǹpù ẹ̀ sí yín lára bí ṣe ń pọ́ǹpù ẹ̀ bọ̀ kọ́ mọ́ dáwọ́ ẹ̀ dúró títí táyé ìparí àmì àṣẹ. kẹ́ pẹ́ lórí ìtẹ́ bàbá yín, àmì àṣẹ. ẹ má jẹ́ kó yà wá lẹ́nu o, ẹ má jẹ́ kó yà wá lẹ́nu. láìpẹ́ láì jìnnà bàbá wa ọba Akeem Ọwọ́adé èsì ni kò má ṣàdé lórí bàbá. èsì ni kí ẹ má rọ bàbá lóyè. ẹ dẹ̀ rí wípé mo ti ń ṣe fídíò sẹ́yìn bọ̀ tí mò ń pariwo fún bàbá, tí mò ń sín bàbá ní gbẹ́rẹ́ pàkọ́ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká wo ọ̀nà tí bàbá gbà tí a fi dórí oyè. ẹ rí i pa ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn, àìsàn mẹ́nu bá ń sẹ́yìn.
àwọn tí wọ́n ń du oyè yẹn tí wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ ǹjẹ́ ara wọn àjẹ́ wọn faramọ́ bí bàbá wa Akeem Ọwádé ṣe wà ń bẹ̀ ṣé gbogbo wọn lọ faramọ́ wípé àwọn gbà bí ẹnjìnìá Ṣèyí Mákindé bó ṣe gbé gorí àwọn ẹ jẹ́ ká dìyẹn mọ́wọ́ ara àṣírí rẹ̀. dẹ́yìn já àwọn Ọ̀yọ́ Mèsì gangan tọ́jẹ́ pé àwọn gangan ni wọ́n ń fọba jẹ́ ńlú Ọ̀yọ́ ìjọ dùn mọ́ wọn nú ìjẹ́ wọ́n gbà fún ẹnjìnìá Ṣèyí Mákindé dì sí yìí pé ìtí ẹnjìnìá Ṣèyí Mákindé ṣe àwọn faramọ́ àwọn òsìgbésẹ̀ kankan àwòrán àṣírí rẹ̀ bí fídíò yìí. ǹjẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ gangan tí wọ́n yan ọba lé wọn lórí ǹjẹ́ gbogbo wọn náà lọ faramọ́ ni wọ́n gbà wípé bí bàbá wa ẹnjìnìá Ṣèyí Mákindé bí wọ́n ti gbé bàbá wa Akeem Ọwádé lórí gbogbo wọn yẹn ǹjẹ́ gbogbo wọn ni wọ́n faramọ́ fún ẹnjìnìá Ṣèyí Mákindé ẹ ra àṣírí rẹ̀ níbi fídíò yìí. ìlú wo lọ̀yọ́ wà tẹ́lẹ̀? ìlú wo ni Ọ̀yọ́ wà? Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Àtìbà, ìlú wo ni wọ́n wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n débẹ̀ yẹn? ǹjẹ́ ìlú yẹn sì wà dì sín? ǹjẹ́ àwọn ni wọ́n nílẹ̀ ẹbẹ̀ dì sín? ǹjẹ́ wọ́n lè débẹ̀ mọ́ dì sín láti lọ ṣe nǹkan kan lórí ilẹ̀ yẹn? pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ẹ ó gbọ́ bí fídíò yìí. mo fi sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fò tójú bá kán olú ọmọ ìwùlẹ̀ wo fídíò yìí olú ẹ̀ fà kókó ṣòfò ó sì wé sí dátà. tá bá gbé yẹ̀wò dáadáa nílẹ̀ Yorùbá ẹ gbọ́ ṣé Ọ̀yọ́ Aláàfin sóun gangan ni olórí ilẹ̀ Yorùbá? òun gangan lolórí lọ́balọ́ba ni látàyé àtijọ́ wá? tàbí Ilé Ifẹ̀ gangan ni olórí ilẹ̀ Yorùbá látàyé àtijọ́ wá? ǹjẹ́ Ifẹ̀ tó wà láyé ijọ́hun ló sì wá ń sìn yìí? ǹjẹ́ Ọ̀yọ́ tó wà láyé ijọ́hun ni ló sì wá ń sìn yìí? ṣé lóòótọ́ ṣé Ifẹ̀ ni Ọ̀yọ́ ti wá àbí Ọ̀yọ́ dá wà lọ́tọ̀? then tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ gangan ni olú ilẹ̀ Yorùbá ṣé gbogbo Yorùbá ló wá láti Ilé Ifẹ̀? ẹ rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí níbi fídíò yìí. bàbá wa ọba Akeem Ọwádé sọ dájú pé wọn ó sì wà lórí àpèrè yẹn in the next 2, 3, 4 months gẹ́gẹ́ bí oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta yìí sí wọn ò ní yọ bàbá. fídíò yìí ẹ jẹ́ ká tẹ̀lé kẹ́jẹ́kẹ́jẹ́ mo fi ń sọ fún wa wípé ká dákẹ́ jẹ́jẹ́ ká má pariwo ká dẹ̀ máa gbáládùn ní kọ̀ọ̀kan ètò yìí kọjá bẹ́ẹ̀ ṣe ẹ jẹ́ ká gbọ́ ká fara balẹ̀ ká gbọ́ ohun tó ń lọ. ẹ ká fara balẹ̀ ẹ jẹ́ ká fara balẹ̀. ṣe àyẹ̀wò tí ó dájú lórí bí wọ́n ṣe yan Aláàfin Ọwádé sípò. ọ̀rọ̀ ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti kómokómo ròdé báyìí torí kinní ọ̀hún ti fọnná sójú kẹ̀kẹ́ látàrí bí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé ìwé kan ni àwọn ti rí gbà báyìí èyí tó jẹ́ ìwé ẹ̀sùn tí wọ́n sì ti pé kí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún kí ó ki ọwọ́ pẹ̀lú bí wọ́n ti yan ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin ti ìlú Ọ̀yọ́ sípò. wọ́n ní ìwé tí wọ́n kọ sí ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n ti pé kí wọ́n lọ rí ṣe àyẹ̀wò fínífíní tó ń ti eléyìí tí ó dájú kí wọ́n lè mọ̀ pé bóyá lóòótọ́ àti òdodo ni Aláàfin Ọwádé òun náà ni ẹni tó tọ́ láti jẹ ipò Aláàfin ọ̀hún. nínú ìwé kan eléyìí tí ẹ rí wípé gẹ́gẹ́ bí n tí mò ń sọ bọ̀ wá wọ́n láwọn kan ti fìwé sọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin láti fi ṣèwádìí pé ṣé lóòótọ́ ni ọba Akeem Ọwádé ẹlẹ́wù ẹ̀tù ikú bàbá yìí Aláàfin tìlú Ọ̀yọ́ ǹjẹ́ ọ̀nà tó yẹ kí wọ́n gbà gbé bàbá sórí àpèrè ǹjẹ́ ọ̀nà tó yẹ kí wọ́n gbà joyè ni bàbá gbà? ǹjẹ́ bàbá ní ẹ̀tọ́ láti dórí oyè yẹn tí wọ́n perégedé? sọ́nà tó yẹ kí wọ́n tọ̀ yìí ni bàbá tọ̀ dórí rẹ̀? ẹ rí wípé ó ń rúgbó bọ̀ torí pé àwọn èèyàn ń sọ
ipe tí gómìnà ìpínlẹ̀ bá ti sọ lórí ọ̀rọ̀ ọba ní final tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ ẹ rí wípé kìí ṣe pé àwọn Ọ̀yọ́mèsì wọn ṣègbésẹ̀ lórí wípé a fẹ́ yan ọba tuntun kéde pé wọn ò ṣègbésẹ̀ bá ṣe ń gbọ́ o wọ́n ní à ń ṣiṣẹ́ takuntakun gudugudu méje yàyà mẹ́fà ṣùgbọ́n lójijì ni wọ́n ní ìròyìn kan bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé lára lẹ́jìlẹ̀ bá ṣe ń gbọ́ wípé wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ millions lọ́wọ́ àwọn kan àbí lọ́wọ́ ẹnìkan tó wá jẹ́ pò ní wọ́n fẹ́ gbé sí orí ipò ọlá yẹn ìlọ́fà tí bàbá fi bẹ́ gíjà tí bàbá bẹ́ sí àárín ètò. bàbá sì pa àkókò ṣòfò kíá ni wọ́n fẹ́ bàbá Kímọ̀ Ọ̀wọ́ Adé kalẹ̀ tí àwọn yẹn máa ń pariwo pé tí gómìnà bá ti ṣe pàṣẹ gbé ni pé ìgbésẹ̀ tí gómìnà bá ti gbé lórí pé àyàn ọba wọn lò ní fáínà ǹjọ́ wá fẹ́ jẹ́ fáínà báyìí ǹjẹ́ kò fẹ́ jẹ́ fáínà ẹ gbà sírí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi fídíò yìí ẹ gbà sírí bí ṣe ń lọ lórí fídíò yìí. tí ó jẹ́ adarí àgbà èyí ní iléeṣẹ́ tó ń rí sí bí wọ́n ti ń fẹ̀sùn kàn ní àti ṣe ìgbéyẹ̀wò rẹ̀ tí ó gbé jáde Ọ̀túnba Dáre Adélakùn tí ó sì buwọ́lù tí wọ́n gbé ìwé ọ̀hún wá sí iwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin náà eyín ọ̀nàrẹ́bù Débọ̀ Ògúndòyìn ló bẹ̀rẹ̀ sí ní kàṣe tí àwọn ọmọ ilé ó sì pé àwọn ti rí ìwé kan gbà eléyìí tí ó pé kí àwọn lọ rí bẹ̀rẹ̀ ìwádìí ló ní pápápá láti lè mọ̀ bóyá Aláàfin Ọ̀wọ́ Adé òun náà ni ó tọ́ sí láti jẹ oyè náà wọ́n pé lẹ́yìn. ẹgbọ́n tó ń ṣẹlẹ̀ sí báyìí o ẹgbọ́n tó ń ṣẹlẹ̀ o ẹ̀ẹ́dẹ̀rí pò ti hàn sí gbogbo ayé kedere wọ́n ní kí wọ́n gbé gbìmọ̀ dìde pápápá láti lọ ṣe ìwádìí tó tọ́ ìwádìí tó yẹ wípé ṣé bàbá wa ọba Kímọ̀ Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù sáwọn gangan lọ́lẹ́tọ̀ kún ó gbé sórí ipò yẹn sáwọn wa lọ́lẹ́tọ̀ rẹ̀ nú ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò fúnra wa ẹ rí wípé wọ́n láwọn Ọ̀yọ́mèsì ti ní ẹnìkan lẹ̀ tí wọ́n fẹ́ gbé sórí àpèrè yẹn nípa pé wọ́n gba bíráìbù wọn ò gba bíráìbù ènìyàn fa wòbe tí gómìnà fi gbé bàbá wa Kímọ̀ Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù tó fi gbé lé wọn lórí ǹjẹ́ bó ti yẹ kí gómìnà ó rìn nìyẹn ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ wọ́n ń yan ọba wọ́n ti ń ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ bí wọ́n ṣe ń ṣe screening fún wọn lọ́tún lọ́sì rí pé wọ́n ní tí wọ́n yẹ ṣe méjì wọ́n yẹ ṣe mẹ́ta kó àbá ṣe ń gbọ́ gan ní apọ̀ gan tí wọ́n yọjú kó a tó di pé wọ́n bá a dórí pé mẹ́ta wọ́n ṣẹlẹ́tì méjì wọ́n rẹ̀ yọ ọ̀kan mú jáde kí wọ́n á gbọ́ wípé wọ́n gba bíráìbù wọn ò gba bíráìbù ṣé orí bíbẹ́ gangan ṣe ni oògùn orí fífọ́ ṣé gbà wọ́n ti gba bíráìbù yẹn ni ó jẹ́ káwọn ó mú ẹlòmíì wá láti gbé lé wọn lórí àbáwọn tó gba bíráìbù yẹn gangan ń lọ yẹ kí wọn ó punish ẹ jẹ́ ká kíyèsí àárín tí mò ń sọ yìí dáadáa o ẹ jẹ́ ká kíyèsí dáadáa o nísìnyìí ká wí pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n takú pé àwọn òṣègbésẹ̀ tọ́tọ́ àwọn òṣègbésẹ̀ tó yẹ láti pé káwọn ó kó àwọn ọmọ ọba jọ láti mọ ṣe screening fún wọn ìyẹn ọ̀tọ̀ ìgbésẹ̀ tọ́tọ́ ìgbésẹ̀ tó yẹ ni wọ́n bẹ̀rẹ̀ kíákíá bíjọba ti pa wọ́n láṣẹ wọ́n á dẹ̀ waste time lórí ìgbésẹ̀ yìí dápẹ́ bóyá pé ó yẹ kí wọ́n ti mú ọmọ oyè kalẹ̀ àbẹ́ni tí ọ̀jọba kalẹ̀ láti bí oṣù tó lọ wọn ò mú wá ìní gómìnà fi gbé bàbá wa Kímọ̀ Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù náà fi gbé lórí wọn ẹ jẹ́ ká mọ̀ ṣàkíyèsí rẹ̀ dáadáa tàbí wípé ẹni tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fẹ́ fà kalẹ̀ gbogbo olúwarí wípé eléyìí ò kójú òṣùwọ̀n o eléyìí kàkà tí ó fi gbé lu Ọ̀yọ́ lọ sókè o yóò fà lu Ọ̀yọ́ wá sílẹ̀ ni kàkà tí ìlọsíwájú ìgbéga yóò fi bá ìlú Ọ̀yọ́ eléyìí ò lè mú ìdàgbàsókè bá lu Ọ̀yọ́ kó ti hàn sí wọn gédégbé bẹ́ẹ̀ kan wá pariwo jáde sí náà èmi rò pé gómìnà tí lẹ́tọ̀ọ́ láti gbé ọba lé wọn lórí bẹ́yẹn wọn ó pè wọn kí ní ṣẹlẹ̀ wọn ó ṣe àyẹ̀wò láàrin yẹn ìtọ́ba tọ̀ ìtọ́ba wá yẹ ìgbésẹ̀ ni ó wà jáde ṣùgbọ́n kàkà tí gómìnà tí wọ́n fi pe àwọn Ọ̀yọ́mèsì allegedly báwa ṣe ń gbọ́ kí wọ́n ṣèwádìí punishment ló yẹ kí wọ́n fáwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ní gba bribe yẹn allegedly báwa ṣe ń gbọ́ o kò yẹ kó lè disturb ti ẹni tó fẹ́ jẹ ọba kò yẹ kó lè disturb dápẹ́ lóòótọ́ ni wọ́n gba bribe kí wọ́n dá bribe padà then normal screening tó yẹ kí wọ́n ṣe ìṣe ṣe kọ́jẹ́ pé ní tẹ́ gba bribe lọ́wọ́ ẹ̀yẹn gangan bóyá òun gangan lọ lẹ́tọ̀ọ́ gangan láti jẹ́
ó sì lè má jẹ́ póun gbogbo ẹnikẹ́ni tó bá wù tó bá lẹ́tọ̀ àbí tí ò lẹ́tọ̀ but àlẹ́jẹ́ lè bá wa ṣe ń gbọ́ wọ́n ní wọ́n ti rí ẹnìkan pàtó tí wọ́n ti mú wípé òní ọ̀jẹ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ kó tó di pé wọ́n sì gbéṣẹ̀ lójijì lórí wọn. ẹ wo àárín yẹn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí àwọn wà rí ǹjẹ́ bàbá wa Akeem Ọwọ́adé in the next 1 month 2 months ṣé wọ́n wà lórí àpèrè yẹn àbí wọ́n ti yọ wọ́n àbí wọn ò ní sí mbẹ̀ mọ́. ọ̀rọ̀ táwọn alẹ́ yìí ń sọ̀rọ̀ àwàdà o ọ̀rọ̀ ti fẹjú kẹ́kẹ́ ó ti kú òbí àwọn èèyàn ṣe mú ó dẹ̀ ti kú báwọn èèyàn ṣe ń rò ó ti kú ò wípé gómìnà ló fàyàn kalẹ̀ o wọn ò gbọ́dọ̀ táwọn lẹ́nu o ọ̀rọ̀ ti tayọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti tayọ o òǹkàlùkù ti gbé iná wọn ti fi ń wojú ara wọn báyìí òǹkàlùkù ti gbé iná wọn ti fi ń wojú ara wọn ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tí wọ́n mú yẹn tí wọ́n lọ lẹ́tọ̀ọ́ láti wà ń bẹ̀ sóná dákẹ́ jẹ́ ṣé kò ní nígbésẹ̀ tó ná ọmọ gbé. dẹ àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ní wọ́n takú mọ́ gómìnà lọ pé rárá o àwọn ọ̀tẹ̀lé yín o àwa ló yẹ ká yan Aláàfin tìlú Ọ̀yọ́ àwa la lẹ́tọ̀ọ́ rẹ̀ àwa la sì bẹ̀rẹ̀ rẹ̀ àwa ló yẹ ká parí rẹ̀. ṣe rí i pé directly or indirectly wọ́n ti gbéná wojú gómìnà náà ti gbéná wojú wọn gbangba ti dẹkùn kèrèkèdèrè sì bẹ̀ wò ibo lọ̀rọ̀ wà á yọrí sí títa ni ó borí gan ṣé ti gómìnà ni ó padà borí ni ṣé ti àwọn Ọ̀yọ́mèsì nítorí Ọ̀yọ́mèsì ti pín méjì àlẹ́jẹ́ lè bá wa ṣe ń gbọ́ àwọn tó takú mọ́ gómìnà lọ́pọ̀ àwọn ọ̀gbà àwa láyàn fúnra wa àwa la bẹ̀rẹ̀ rẹ̀ tí mistake bá wà kí wọ́n correct àwọn ẹni ọba yẹn kó gba punishment kó má dá ètò láti yan Aláàfin dúró táwọn yẹn takú sáwọn tí wọ́n ní tí wọ́n borí ni àbí báwo abẹ́ni tí wọ́n ti mú gangan lòun náà yarí kalẹ̀ ẹ̀dí pé òun náà ní àkọlé mú kékeré o wọn lòun náà ti takú jálẹ̀ ìpẹ́tọ̀ ibi tó yẹ kó wọ́n wà ni wọ́n gbé bàbá wa ọba Akeem Ọwọ́adé sí ọba Akeem Ọwọ́adé kò lẹ́tọ̀ọ́ rẹ̀ olùlẹ́tọ̀ọ́ àkíyèsí àríyẹn dáadáa o kásì àkíyèsí dáadáa ibi tọ́rọ̀ wa ń lọ yìí títa ni yóò borí dẹ́njẹ́ bàbá wa ọba Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù sáwọn náà gbà wọ́n sì kú ọ̀nbẹ pẹ̀lú rọrùn ẹ rí i pé tíyẹn bá ti tẹnu bọ ipò ọlá ṣé ó ṣe yọwọ́ kú ọ̀nbẹ kájẹ̀ wá pé bàbá gba kámú wípé tọ̀ ìlẹ́mi wàhálà yẹ kú ọ̀nbẹ fún ọjọ́ ṣé yàwó ọgbà ẹ̀ ń pa àwọn obìnrin láìkì ipò ọlá ẹ̀ tọkọ rẹ̀ ti wà ń kú ọlá kọ́ wá lóhun okú òwòrọ̀wọ́ ìyàwó ò ní gbà obìnrin ò ní gbà o so obìnrin tí a ti sọ di first lady kó a jẹ́ pé òní ò tún jẹ́ last lady sóbìnrin lè fara mọ́ gbogbo àríwọ̀n fẹ́ ká ṣàkíyèsí a wà á gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí tó wà ń bẹ̀. ǹjẹ́ lóòótọ́ ìlú Ọ̀yọ́ ní gbogbo ọ̀gá ilẹ̀ Yorùbá ẹ dẹ̀ rí i pé ń bi ipa ipò lọ́balọ́ba tí bàbá wa ẹnjìnà Ṣèyí Mákindé ti ń gbé kalẹ̀ pé alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n máa rotate rẹ̀ ni wọ́n máa pín láàrin ara wọn láàrin bàbá wa Olúbàdàn ọba Rashidi Ládọjà láàrin bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Gandhi láàrin bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá wa Akeem Ọwọ́adé mọ̀sífìlà fún gbórí adé lápapọ̀ kádé ọpẹ́ lórí kí bá tọ́ pẹ́ lẹ́sẹ̀ wọ́n ní wọ́n máa pín ni ẹwà rí yẹn ẹ dẹ̀ rí wípé fíìmù tó jáde kó tó ìpínlẹ̀ tó jáde ọba Aláàfin àgọ́ ọ̀já ti yarí ní ti ń là lé bàbá wa Aláàfin ìlú Ọ̀yọ́ lọ́wọ́ wípé òun ló yẹ kún ọmọ lọ ṣẹ̀tọ́ yẹn torí pò ló nílẹ̀ ẹ wo ibi tí òkò ògúlù tó ti ń wá lọ́tún lọ́sì fún bàbá wa Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù wípé Aláàfin ìlú Ọ̀yọ́ lẹ́tọ̀ọ́ pé àgọ́ ọ̀já ń ló nílẹ̀ kódà tó fi débi ààfin Aláàfin Ọ̀yọ́ kó bàbá àwọn ní láyé ijọ́ òun bí tí wọ́n kó ààfin gangan sí bí bàbá àwọn ti ń dáko ni gbogbo bí wọ́n ti kó yẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ ni bàbá ń ṣàlàyé ẹ wo àárín yẹn ẹ wá wò bí àwọn ìpèníjà yìí bí ṣe ń yọ sí Aláàfin tìlú Ọ̀yọ́ ǹjẹ́ Aláàfin ìlú Ọ̀yọ́ lè ru eléyìí là ǹjẹ́ eléyìí tó wà nílẹ̀ kò ní padà yọ Aláàfin bàbá wa Akeem Ọwọ́adé kúrò lórí àpèrè bàbá wọn yẹn ǹjẹ́ wọn ó sì wà ń bẹ̀ dẹ́ńká tó gbé nǹkan kan yẹ̀wò dáadáa wọ́n lẹ́ni tó fi ni jẹ ó lè yọ ni ẹnjìnìà Ṣèyí Mákindé tí wọ́n wò sùn tí wọ́n gbé bàbá wa Akeem Ọwọ́adé tí wọ́n gbé ilé orí gbogbo àwọn tí ń duyè
ṣé bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé tí wọ́n ti mọ bàbá wa Akeem Ọwọ́adé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n dórí àlééfà kó tó di pé wọ́n mú wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ gbà sírí ẹ̀. Ẹ gbà sírí ẹ̀ o, ṣé wọ́n ti mọra wọn tẹ́lẹ̀? Ṣé wọ́n ti yẹ bàbá wa Akeem Ọwọ́adé wò dáadáa? Ẹ dẹ̀ rí wípé ní kété tí bàbá wa Akeem Ọwọ́adé tán gorí àpèrè, ìjà lọ́tún ìjà lósì, ariwo wájú ariwo lẹ́yìn ni, tí gbogbo wa ń pariwo pé bàbá jẹ́jẹ́ mẹ̀dọ̀mẹ̀dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà jó. Bàbá ọgbà ọ̀tọ̀ ní tàwọn pẹ̀lú bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀, ìyẹn bẹ́ẹ̀ kì í parí. Ọ̀tọ̀ ní tiwọn pẹ̀lú bàbá wa Ọba Lámídì Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn, ìyẹn náà bẹ́ẹ̀ lóríṣiríṣi. Bàbá joyè ta ìjoyè, bàbá ò kí àwọn ọba ilẹ̀ Yorùbá lọ, kò bẹ̀ wọ́n wò, ilẹ̀ Haúsá bàbá gbà lọ, ìyẹn náà bẹ́ẹ̀. Ẹ wá rí yẹn, ọ̀rọ̀ yìí wá ta mọ́ra wọn. Dẹ́ọ́pà bàbá padà wá bá a débi wípé ẹni tó fi bàbá joyè gangan tó fi bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù tí wọ́n gbé wọn lórí gbogbo àwọn ìyókù. Bàbá tó dojú ìjà kọ bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé tẹ̀gbọ́n kàrà tú epo. Àkàrà tú epo tó dáwọn ni wọ́n gbé wọn sórí orí àpèrè tí wọ́n wà yẹn. Bíjà bá tiẹ̀ wá ń wáyé láàrin gbogbo èèyàn, tó yẹ kíjà ó wáyé lọ́wọ́lọ́wọ́ látọwọ́ bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù sí bàbá wa ẹnjìnìà Ṣèyí Mákindé, sọ yẹ bẹ́ẹ̀. Ẹ rí wípé ibẹ̀ ló yẹ ká ti fura wípé sí èsè wípé àga àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ kú bàbá yèyé ó fẹ́ yọ kúrò lábẹ́ bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù. Ta ni ó gbèjà bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù níbi tó wà nílẹ̀ yìí? A gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí in the next 1 month 2 months 3 months tí bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù sí wọn sì wà nù ààfin yẹn àbí wọn ti padà dùn ọba. Ibi wọn ti mú wọn wá àbí wọn ti padà bẹ́ẹ̀. Ẹ já tẹ̀síwájú. Awuyewuye kan eléyìí tó ti kọ́kọ́ wáyé lórí ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì tó sì jẹ́ pé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fi ọba jẹ nílùú Ọ̀yọ́, òun náà ni wọ́n ti kọ́ parí àwọn ìgbékalẹ̀ kan tó ń ti àwọn ètò tó sì jẹ́ pé ọmọọba Lukman Gbádégẹṣin òun náà ni ó yẹ kó wà ní ipò ọ̀hún gẹ́gẹ́ bí Aláàfin. Wọ́n pé ṣùgbọ́n látàrí bí wọ́n ti tọwọ́ òṣèlú àti àwọn ìgbà àmọ̀kàrúrù bọ ọ̀rọ̀ náà ni ló jẹ́ kí wọ́n padà gbé ọba Ọwọ́adé sí ipò ọ̀hún. Wọ́n pé ọmọọba Gbádégẹṣin òun náà ló jẹ́ wípé òun gangan òun náà ni oyè ọ̀hún tó tọ́ sí lẹ́yìn tí wọ́n ti lọ tí wọ́n ti bọ̀ lórí tó ní ṣe pẹ̀lú àgbéyẹ̀wò àti àwọn ìlànà eléyìí tí àátọ̀. Wọ́n pé báyìí òun náà ni wọ́n ti wá kọ ìwé sí ilé ìgbìmọ̀ aṣòfin náà láti bẹ̀rẹ̀ ìwà. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ nísìnyìí wọ́n ní ọmọ ọba Gbádégẹṣin òun gangan ni ó lẹ́tọ̀ọ́ láti wà lórí ipò ẹ̀ torí pé òun ni àwọn Ọ̀yọ́mèsì yàn. Tí wọ́n bá ní àwọn Ọ̀yọ́mèsì yàn kì í mọ̀ ṣe pé wọ́n kàn tọ́ bọnú àkàrà kàn mú kan jáde, kì í kàn tọ́ bọnú gbá àkàrà wọ́n kàn mú kan jáde ìgbà àkàrà tutù tán. Rárá, ó ní ìgbésẹ̀ yóò ti ní àìmọye ìjà tó ti wáyé, àìmọye lọ́kọlọ́kọ tí ó ti wọ̀ ọ́ tó ti mọ̀ sọ wípé tọ́ ẹyẹ wọ́n wò dáadáa o, kásáwọ́ ọmọ wa ń bẹ o, kọ́ mọ̀ jẹ́ pé ọmọ ìlú mi ni ó wà jẹ Aláàfin tìlú Ọ̀yọ́ ẹgbẹ́ yẹ̀wò dáadáa o. Ṣé ọmọ ọkọ ni àbí kì í sọ ọmọ ọkọ, sọ́lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀, só ní téèyàn lè fi jẹ́ ọba àbí kò ní, sọ́lẹ́ gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ṣe screen lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn tó mọ oníkálukú àwọn tí ń du oyè yìí tọ́jọ́ mọ ọba ni wọ́n mọ̀ yọjú sáwọn Ọ̀yọ́mèsì àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ tí wọ́n mọ̀ fi àmì ìdánilójú hàn. Táwọn Ọ̀yọ́mèsì náà mọ̀ ṣèwádìí lọ́tún ṣèwádìí lọ́sí láti jẹ́ pé káwọn mọ̀ sí ọba yàn Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé, káwọn mọ̀ gbẹni tí ó tọ́ sórí rẹ̀, káwọn mọ̀ gbẹni tí ó dọ̀tí ìlú Ọ̀yọ́ sórí rẹ̀. Kì í ṣe iṣẹ́ kékeré. Iṣẹ́ tí wọ́n wá ṣe yẹn tí wọ́n tarabọ̀ tí wọ́n fi rí ẹnìkan fà jáde pé òní ọ̀jọba tọkàn ẹ̀dẹ̀ ti balẹ̀ tó jẹ́ pé kì í ṣe pọ́kàn sùn nù yàrá ni wọ́n wá pè é, tó ní wàhálà tó ti ṣe tó ti níye owó tí ọ̀nà ń bá ọmọ orílẹ̀-èdè yìí ṣe rí. Kò sí wọ́n gba bíráìbù wọn gba bíráìbù, yóò ní làkàkà tó ń kálukú ti làkàkà lábẹ́lé àti níta gbangba. Wọ́n wá rí ẹnìkan mú jáde tán, gómìnà wá gbé ẹlòmíì lẹ́ni lórí pé ẹnìyẹn ló máa jẹ Aláàfin tìlú Ọ̀yọ́, ó sì rí bẹ́ẹ̀, sẹ́nìyẹn lè gbà. Ibo lọ̀rọ̀ ń lọ gangan?
ibo ni ọ̀rọ̀ ń lọ mo fi sọ pé fídíò yìí yóò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí fún wa. ló ní yàjóyàjó láti lè mọ̀ gan ló ní pàtó ẹni tí ó yẹ kí ó bọ́ sí ipò gẹ́gẹ́ bí aláàfin ti ìlú Ọ̀yọ́ tí wọ́n sì tún sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ṣe ń lọ ní àsìkò yìí wọn ò gbọ́dọ̀ kàn gbà kí ẹnìkan tí ó lo agbára olóṣèlú láti wà nípò gẹ́gẹ́ bí aláàfin. wọ́n pé ọ̀nà ilé tó yẹ kí wọ́n tọ̀ gan lónìsàn òun náà ni kí wọ́n padà sí báyìí kí wọ́n sì mọ̀ bí wọ́n ti yọ ẹni tí wọ́n gbé sípò gẹ́gẹ́ bí aláàfin eléyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ òṣèlú àti tó ní ṣe pẹ̀lú ìwà eléyìí tí ó dára tí wọ́n fi yàn sípò ọ̀hún. ní ọ̀sẹ̀. ẹ̀gbọ́n tí mò ń sọ ń sin báyìí ẹ̀gbọ́n tó wà ní báyìí sí i wọ́n ń sọ wípé ṣé ó lẹ́tọ̀ọ́ láti pé bàbá Akeem Owóadé ẹlẹ́wù ẹ̀tù kọ́ wà ń bẹ̀. ǹgbẹ́ mọ̀ wípé òṣèlú lẹ́ẹ̀ fi yàn án tẹ́ mọ̀ wípé òṣèlú lẹ́ẹ̀ padà fi hẹ́ndì ẹ̀ kí ló dé tí wọ́n dáwọn Ọ̀yọ́ Mèsì dáa ṣẹ̀pẹ́ kẹ́yìn oró lọ́bẹ̀ yẹn tíjọba bá ti mọ̀ wípé tọ́ agbára Ọ̀yọ́ Mèsì ò lè ka agbára Ọ̀yọ́ Mèsì kò lè ka táwọn ti gbé wọn yẹ̀wò tí wọ́n ti ro gbogbo ẹ̀ wọ́n ti rò psychological wọ́n ti rò pé tí wọ́n ò lè gba bribe tí wọ́n lè ṣe wá tí wọ́n lè ṣe ká tí wọ́n lè ṣe wọ́n ti gbé yẹ̀wò padà ọ̀dà ìjọba ni ó yàn láti ilẹ̀ wá kún á pẹ́gì Ọ̀yọ́ Mèsì pé ẹ má wulẹ̀ lọ́wọ́ sí ìjọba ni ó sì ṣẹ̀ǹpẹ́yìn ọ̀tọ̀ ẹni tí ìjọba bá wá yàn kọ́dọ̀ Ọ̀yọ́ Mèsì kọ̀ọ̀kan tó lè máa wá ọgbọ́n láti lọ́bì lábẹ́ ìjọba ìyẹn tó bá rọ̀ wọ́n lọ́rùn tíjọba bá gbà láàyè tó àjẹ́ pé ìjọba ti lẹ́ni táwọn fẹ́ lò ní àbí pé wọ́n kó wọn jọ náà wọ́n fi ṣe screening fún wọn ìjọba orí yìí tó bá tó yìí tó bá yẹ lẹ Ọ̀yọ́ Mèsì ò ní lẹ́nu wípé ẹni tá a ti yàn tẹ́lẹ̀ lẹ wá gbé tìyín lé lórí ẹ wá rí yẹn ẹ má dẹ̀ jẹ́ ká tanra wa kò sí bí ìlú ṣe lè wà àwọn tó jó tó ní ìlú wọn ló ní ìlú wọn o àwọn tó ní ìlú wọn ìlú ní ìlú wọn ìtàwọn ọdẹ máa rò ní wípé ẹni tó bá jó lóṣèlú òpin ẹ̀kọ́ lọ́dún 4 ó wá pẹ́jù yẹn yẹn lọ́dún 7 lórí àléfà ṣé wàhálà tó bá dá kalẹ̀ nílùú àwọn tó bá ti lọ tán sí wàhálà òní wà ń bẹ̀ ìdẹ̀ ṣeéṣe kó jẹ́ pé gómìnà gangan kọ̀ wá láti ìlú Ọ̀yọ́ bóyá ọmọ Ìbàdàn ní gómìnà bóyá ọmọ Ṣẹ́yìn ní gómìnà bóyá ọmọ Ìgbòho ní gómìnà bóyá ọmọ Kìsì ní gómìnà tí ìsọmọ ìlú tiwọn gangan so àwọn Ọ̀yọ́ Mèsì ò ní fẹ́ lajú kalẹ̀ àwọn ará Ọ̀yọ́ ò ní fẹ́ lajú kalẹ̀ pé ẹni tẹ́ fẹ́ gbélé wa lórí tí wàhálà bá dé tán yóò ti padà kúrò lórí governorship tẹ́ wà yẹn àwọn ni ó kú pẹ̀lú wàhálà rẹ tí wọ́n bá ń pè yín gbà yẹn gan ṣeéṣe kẹ́ ẹ má sí lórílẹ̀‐èdè yìí mọ́ Ọlọ́run ló sì mọ ọ̀la èmi tí ó dà lápò sẹ́ni tí ọmọ kọ́lọ̀ kó fún agbálẹ́mì gígùn àtàláfíà gbogbo ẹ̀ làwọn tọ́jú ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tọ́jú Ọ̀yọ́ Mèsì gbogbo ẹ̀ làwọn máa rò ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìjọba lágbára ju everybody lọ ni wọ́n fi gba kámú sí náà àwọn kan ní wọn ò gba kámú pé rárá àwọn alálẹ́tọ̀ ẹ̀ láwọn tó dúró lórí ẹ̀tọ́ tí èdè pé wọ́n ń bújọba tí èdè pé mọ́jọba fà ju bó ṣe yẹ lọ bọ̀ tí wọ́n fi hàn ìjọba pé àwọn alálẹ́tọ̀ rẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n padà sí báyìí dẹ́ wọ́n ní sọ yẹ kí wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ìtọ́ yẹ kó jẹ́ nǹkan ìlú kó jẹ́ àǹfààní ìlú káwọn Ọ̀yọ́ Mèsì kó jẹ́ àǹfààní tiwọn kó jẹ́ ìwúrí fún wọn pé àwa la fi ẹni tọ́tọ́tọ́ yẹ a sì tọ́ nílànà ìbílẹ̀ ìlànà bí ẹ ṣe máwọn ọba yòókù bọ̀ látẹ̀yìn tó fi dórí bàbá wa ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí kẹta ọ̀nà táwọn rìn kàṣà táwọn rìn kèsè gbogbo ọba tí wọ́n ti fi jẹ́ nílùú Ọ̀yọ́ sì ń gbé bọ̀ lẹ́yìn eléyìí kẹ́lẹ́ mọ̀ wípé ọba eléyìí kì í ṣe kejì kì í ṣe kẹta kì í ṣe kẹrin kódà bá a ṣe ń gbọ́ ọ̀fẹ́ lé ní 100 tó ti jẹ́ nílùú Ọ̀yọ́ fídíò yẹn sì ń bọ̀ lọ́tọ̀ bó ló ṣe wá lè débi tí eléyìí tó wà nílẹ̀ yìí lẹ́yìn ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé kẹta báwo ni nǹkan ṣe wá lè yí padà ṣé àwọn ará Ọ̀yọ́ gangan ara wọn lọ́sẹ̀ mọ́ ẹnjìnà Ṣèyí Mákindé ni tóbi di pé ẹnjìnà Ṣèyí Mákindé gbé ìgilé lórí tàbí bóyá wọ́n gba bírèbù lóòótọ́ gẹ́gẹ́ ṣe sọ yẹn náà lẹ́jẹ́dẹ̀ bá a ṣe ń gbọ́ ìlọ́fà tí wọ́n fi gbé ọba lé wọn lórí tàbọ́ kàn wo ẹnjìnà Ṣèyí Mákindé bẹ́ẹ̀ iná fi gbé ọba lé wọn lórí tàbí bírèbù tí wọ́n sọ yẹn náà ṣé wọ́n gbà lóòótọ́ àbí wọn gbà á ẹwà rí yẹn sí báyìí ẹ̀rí pọ̀rọ̀ yẹn ti ta kókó ṣùgbọ́n bí tọ́rọ̀ wa lẹ́sìn báyìí pé wọ́n ní bàbá wa Akeem Owóadé ọba Akeem Owóadé ẹlẹ́wọ̀ ẹ̀tù ikú bàbá yèyé wọ́n ní wọ́n ó forí àpèrè kalẹ̀ kì í sí ọ̀nà tọ́tọ́ kì í sọ̀nà tó yẹ ni wọ́n gbà tí a fi dórí àpèrè yẹn ẹjẹ́ àtẹ̀síwájú ká gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. òpin ọ̀sẹ̀ tó kọjá yìí
ní Ọ̀yọ́ Aláàfin àwọn ọba wọ́n gbadé Alágọ̀jà àti lára àwọn Ọ̀yọ́mèsì mo gbọ́ pé kì í ṣe gbogbo Ọ̀yọ́mèsì ló gbadé kí ni implication àwọn tó gbadé lórí the royalty of the Aláàfin. Ẹ ṣeun Mr. Adéyanjú, inú ibi tá a bára wa ní èní a rí pé ipò ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ipò àwọn ọba láti máa ṣe ìlú a ti gbà kúrò lọ́wọ́ wọn pẹ̀lú ìgbà táwọn òyìnbó dé. Ìgbà tí àwọn olóṣèlú tán tún karabọ̀ a tún rí pé a tún gba agbára nǹkan tó ń pè ní authority kúrò ní ọwọ́ wọn. Ó ṣeé ṣe kó jẹ́ pé the final stage òun la wà yìí. Òyìnbó kan ní ilẹ̀ Germany tó jẹ́ pastor ó sọ nǹkan kan nígbà kan. Ó sọ wípé when they came for the socialists, because I am not a socialist, I did not protest. Then they came from the trade unionists. Because I'm not a unionist, I did not protest. Then they came for the Jews. Because I'm not Jewish, I did not protest. And lastly, they came for me. And I am left with no voice. So, nǹkan tẹ́lẹ̀ yìí ń kọ́ wa gradually ni pé èmi la rí àti ìmọ̀lẹ̀ tí ó mọ̀lá. Ètò tí ìjọba Ọ̀yọ́ State tí wọ́n gbé kalẹ̀ ó dàbẹ̀ pé ó ti wà nínú game plan wọn tipẹ́tipẹ́. Wọ́n ṣe ti Ìbàdàn. Ẹni tó jẹ́ Olúbàdàn ní lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà wọ́n jà fitafita láti rí i pé wọ́n tako ìgbésẹ̀ tí ìjọba gbé wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n tako náà ni torí wọ́n lọ ilé ẹjọ́. Téèyàn bá tako ìgbésẹ̀ kò ní lọ ilé ẹjọ́. Wọ́n tako wọ́n dẹ̀ dúró ti Olúbàdàn Sàlíù Adétúnjì. I think pẹ̀lú ìyálòde Ìbàdàn gbà yẹn náà ni wọ́n jọ team up tó jẹ́ pé gbogbo àwọn yòókù tán ti wà lórí line àti ti Olúbàdàn náà sáré gba adé torí pé wọ́n kàn wò pé ìjọba ni ló láṣẹ. Ìjọba tún ti sọ fún wọn wípé àwọn á fún wọn lówó, àwọn á fún wọn nílé, àwọn á fún wọn ní oríṣiríṣi nǹkan. Ẹ rí i pé àfìgbà tó di pé wọ́n ń dákùkù lájà mọ́ Olúbàdàn Rasheed Ládọjà wípé wọn ò ní jẹ́ kó dé orí àpèrè Olúbàdàn. Gbà yẹn ni bàbá tó gba adé àsọ̀tún Olúbàdàn. Àwọn olóṣèlú ibi tó ń bá lọ́wọ́ fẹ́ kí ọba kankan máa lẹ́nu nínú àti ṣe ìlú. Ìgbà táwọn òyìnbó gan tiẹ̀ wà wọ́n ṣe nǹkan tó ń pè ní indirect rule. Wọ́n dẹ̀ fi authority sí ọwọ́ àwọn ọba at least to a certain level. Ẹ rí i pé nígbà yẹn ní Ọ̀yọ́ province Aláàfin ni president tí ó wà níbẹ̀. Then àtúnwá náà àwọn district tó wà lábẹ́. Ẹ bá lọ sókè Ọya indirect rule ló fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Àmọ́ àwọn olóṣèlú wọ́n fi pé àwọn ọba ò wà relevant. Láti ayé 40s náà ti bẹ̀rẹ̀ sí ní manipulate gbogbo nǹkan wọ̀nyẹn dé 50s ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní kọ constitution. Nígbà tí àwọn òyìnbó kan yìí gbọ́ pa àṣẹ fọba tó máa fẹ́ fọba jẹ. Nígbà wáṣẹ̀ tí wọ́n bá fẹ́ fi ọba jẹ àwọn olúawo àwọn ògbóni àtàwọn onífá ni wọ́n á jókòó gbogbo róòlù tí àwọn afọbajẹ kọ̀ọ̀kan á play ní ìpẹ̀bí ni o ní gbogbo ojúbọ àwọn oracle àtàwọn ancestors tí wọ́n ti fẹ́ ṣe ètò àwọn tó fẹ́ ṣètò wọn á ṣètò. Nǹkan tó jọ́pa àṣẹ
àti certificate of appointment kò sí. Ìwọ tó bá jẹ́ ọmọ oyè tó fẹ́ jọba, wọ́n á mú ẹ lọ sídìí òòṣà tó jẹ́ òòṣà ìlú, wàá búra oath of office tiẹ̀ nìyẹn, ó dẹ̀ múlẹ̀. Ètò tó tiẹ̀ wà lọ́yọ̀ọ́ ó múlẹ̀ débi pé àwọn òyìnbó gan ń study ẹ̀, wọ́n sọ di ẹ̀ka ìmọ̀ wípé báwo ni àwọn èèyàn aláwọ̀ dúdú ṣe gbé ètò yìí sílẹ̀. Àwọn ìgbà táwọn olóṣèlú ìjà kọ́kọ́ dé, àwọn First Republic dé, wọ́n wò pé àwọn ọba yìí wọ́n introduce káwọn máa gbọ́ pàṣẹ fọba, kàn máa fọ́ ọba ní appointment letter. Àti ìgbà tó ti ń ṣe yẹn lọ́ba ti surrender gbogbo authority ẹ̀ fún wọn. Gbogbo ẹni tó bá fi jọba a máa rá bàbá ni, a máa tún bẹ̀ wọ́n ní pápá láti take decision kankan. Àmọ́ kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Ní Òkè Ọya, ọba ń ṣe ìlú, wọ́n ń dájọ́, wọ́n ń ṣoríṣi. Mo rí dáadáa, mo kàwé ní ilẹ̀ Haúsá. Ẹjọ́ mi lè wà ní ilé àgọ́ ọlọ́pàá tó jẹ́ pé Sẹ́ríkì àbí Mọ́gàjíǹgèrè ni ó ránṣẹ́ sí àgọ́ ọlọ́pàá pé ẹjọ́ tán kó wá yẹn ẹ ṣí wọ́n lẹ̀, jẹ́ kí wọ́n kó wọn wá, àdájọ́ ní ààfin mi ń bí ni. Wọ́n á sì ṣèdájọ́ níbẹ̀. Àtọ̀tún àtòsí gbogbo wọn wá gbà sí wọn lẹ́nu. Àmọ́ lọ́dọ̀ wa ń bí àmọ̀jù pọ̀. Gbogbo wa là ń pariwo pé ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe lárugẹ kí àṣà wa kó má go into extinction, kó má bàa parẹ́. Àmọ́ àwọn custodian àṣà yẹn gangan la wá ti ń kigi bọ̀ lójú. Ta ló fẹ́ fún wọn ní ọ̀wọ̀ kankan mọ́? Ta ló fẹ́ bọ̀wọ̀ fún wọn? Tìbàdàn la rí, tọ̀yọ́ la rí, ibòmíì àtúndé, wọ́n á ní àwọn fẹ́ yan ọba bíi 30 láàrin ìlú kan, wípé àwọn fi ń empower, àwọn fi ń ró àwọn olóyè. Ẹ jẹ́ ká gbọ́ àárín yẹn dáadáa o, káwọn dá sáà ní tàǹbà bọ̀ wá o. Ẹ rí wípé ọgbọ́n tí ìjọba ń dá, ẹ rí pé láyé ìjọ́un bá ṣe gbọ́ nùtàn pé ọba sò lágbára ju ìjọba gangan lọ. Kọ́dà àwọn lẹ́gbàá tí ó ti ṣèjọba gan, ọlọ́ba ní agbára débi wípé ọkọ̀jà abẹ́gbà tíjọba tún wà, wọn láwọn ọba lágbára gan. Ìjọba wà láyé rẹ̀, àwọn ọba wà láyé tiwọn, àwọn ipa kan wà tẹ́pẹ́ àwọn ọba ní yanjú ẹ̀ látòkè délẹ̀, àwọn ètò kan wà tẹ́pẹ́ ìjọba ní yanjú rẹ̀, àwọn ètò kan wà tẹ́pẹ́ wọ́n jọ sọ láàrin ara wọn, gbogbo fi ní ìyanjú. Bàbá tó ti di wípé wọ́n ń kí ọwọ́ òṣèlú bọ̀, wọn ò fẹ́ káwọn ọba lágbára mọ́, wọn ò fẹ́ kí wọ́n láṣẹ lẹ́nu mọ́, wọn ò fẹ́ kẹ́nu wọn kálù kankan wà ló gẹ́gẹ́ bí gbà pé ìgbà tí wọ́n jẹ́ dígẹrẹ o, sódà tí wọn ò ní lágbára, wọn ò ní láṣẹ, wọn ò ní lè dá nǹkan kan ṣe. Kó tó di pé wọ́n lè sọ̀rọ̀, kó tó di pé wọ́n lè dá nǹkan kan ṣe, wọ́n kọ́ máa kọ lẹ́tà síjọba tí ò ní jọ pàǹdọ̀bálẹ̀ à ń bẹ̀bẹ̀, kó tó di pé ìjọba máa gbóhùn gbéyẹ̀wò òmí ìjọba mi lè má ṣe tí ó fi kúrò lórí oyè, tí ó fi kúrò lórí tẹ́nà rẹ̀ ọdún 4 yẹn, wọ́n lè má ṣe rárá. Tẹ́ pé tẹ́nà mi tó bá tún wá dé ní ìtumọ̀ bẹ gómìnà mi àbí bẹ́ẹ̀ ìjọba mi, kó tó di pé yóò rí ṣe. Kí lọ ọgbọ́n tíjọba gangan ń dá? Ọgbọ́n láti rẹ agbára wọn ńlẹ̀ kí olóṣèlú ó lè borí wọn, ká má lágbára gbogbo ọ̀nà, ká má lè jà fún ìlú wọn, ká má lè jà fara wọn. Ẹ wo àárín yẹn, ẹ dẹ̀ rí i pé ọgbọ́n yẹn náà wọ́n dá fún bàbá wa Akeem Ọwọ́adé sí báyìí. Bàbá wa Engineer Ṣèyí Mákindé bá ti sọ láti ìpìlẹ̀, àwọn ni wọ́n gbé bàbá wa Akeem Ọwọ́adé lé àwọn Ọ̀yọ́ lórí. Ká má fà lọ, ká má fà gùn, bàbá wa Akeem Ọwọ́adé ti tanná sí ojú gómìnà. Gómìnà náà tanná sí ojú bàbá Akeem Ọwọ́adé, ó ti di wòmí wọ̀ ọ́, kí ló ṣe, kí lèmi náà ṣe. Kọ́dà bí tá a gbọ́ dé àlẹ́jẹ́ lè pé wọ́n ní aṣù bàbá sí kóòtù, ìyẹn bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ pé wọ́n gbé bàbá wa Engineer Ṣèyí Mákindé lọ sí kóòtù, bóòtọ́ wa ní bírọ́ ni, wọ́n tún ní padà tún yọ kéèsì kúrò ńbẹ̀, bóòtọ́ ní bírọ́ ni, àríyìn òye wa àti ń ṣèwádìí lórí rẹ̀. Dẹ́n nísìnyí ẹni tó yẹ kọjá fún bàbá wa Akeem Ọwọ́adé ni wọ́n ti doníjà ara wọn yìí. Látọ̀dọ̀ ẹni yìí gangan ni wọ́n ti sọ àwọn míì dọba lábẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n sì gbé wọn sípò kan náà. Ọba aládé tẹ́fí wọn ní ẹ fi mọ́tò tẹ gbogbo wọn dì, wọ́n gbowó fún gbogbo wọn. So tí fi ń jẹ́ wípé òǹkálukú ní àṣẹ wọn lórí ọ̀fẹ́ láti kọ́ ààfin tiwọn.
wọ́n lóore ọ̀fẹ́ láti jòkó papọ̀ níjòkó lọ́balọ́ba ẹ rí i pé fídíò tó jáde lèmi fún máa ń bẹ̀ wáyé pé ká má wo fídíò tuntun nìkan tá a bá wo fídíò yìí tán káwò ká tún wò ká wá padà sẹ́yìn ìyẹn ni pé tí o bá ti subscribe kọ́kọ́ subscribe ẹni tí o bá ti tẹ notification button kọ́ tẹ notification button tó dà tí fẹ́ràn tuntun bá ń jáde ó lè máa bọ́ sọ́wọ́ wa subscribe yẹn túmọ̀ sí pé aráyè padà sórí main channel láti lọ wo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn lẹ́yọ̀ kéèjì ká wá wò lọ ibẹ̀ ni bàbá wa Aláàfin Alágọ̀ọ́jà ti ń sọ wípé Aláàfin ò nílẹ̀ ń bẹ̀ yẹn àwọn làwọn nílẹ̀ tó fi dé odò ọ̀bọ̀ Ògbómọ̀ṣọ́ báńdì àwọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ nìyẹn wọ́n dákọ̀ àwọn bíi ti báńdì wọn wà pé bo ni báńdì ilẹ̀ Ọ̀yọ́ wà inú ilẹ̀ Alágọ̀ọ́jà ilẹ̀ Ọ̀yọ́ wà. dẹ́ lílọ ipò ọba ìjókòó ọba ń sìn báyìí ta ní ọmọ rẹpísẹ́ǹtì Ọ̀yọ́ jẹ́nálì ń bẹ̀yìn àtàgọ̀ọ́jà Alágọ̀ọ́jà ti ń pàṣẹ fún Aláàfin tìlú Ọ̀yọ́ ipò ẹ̀tọ́ òun ní í ṣe òun lẹ́ẹ̀kún wọn mọ̀ ṣe ibo ni ìjọba bọ̀rọ̀ lọ yẹn wọ́n fẹ́ gba agbára pátápátá lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ wọ́n fẹ́ gba agbára pátápátá wọ́n fẹ́ sọ Aláàfin Ọ̀yọ́ di ẹyẹ tí ò lè fò mọ́ kọ́dà àwọn òtún baba lẹ́sẹ̀ bíi pé kò ní lè sáré nílẹ̀ lẹ́ẹ̀mọ́ yọkàn wà lójú kan ní ọmọ gbọ́n apá pìpìpì báyìí ẹnu tí bàbá fi ń sọ̀rọ̀ wọ́n ti fẹnu bàbá raná wọ́n ti mú pláyà wọ́n ti fi fa iná ẹnu ẹyẹ tú ìwọ̀n bọ́ ọ̀rọ̀ ìlẹ́nu bàbá gbà báyìí ẹwà nìyẹn sí báyìí ibo làwọn olóṣèlú gangan ń bá ilẹ̀ Yorùbá yìí lọ dẹ́ wọ́n ní sọ rí bẹ́ẹ̀ lókè ọya wọ́n ní kò rí bẹ́ẹ̀ lókè ọya ọ láwọn apá kan tí àwọn ọba ti lágbára lókè ọya ọ láwọn apá kan tíjọba ti lágbára ó níbi ẹ ti ń jẹra wọn wúta ti ń gbéra wọn yẹ̀ òkútọ̀ ẹ wò wá ṣe ń bí tíjọba náà wò wá ṣe ń bí tẹ́lẹ̀ jọ ń ṣe tí ó dàrú bọ̀dá ní tilẹ̀ Yorùbá yóò rí bẹ́ẹ̀ nítorí wájú ìrùn wa gangan àṣà wa gangan àwọn ọmọ Yorùbá gangan wọn là àti yọ gbóngbólé lórí báyìí àwa gan là ń bàjẹ́ lọ́nà wo ẹja tẹ̀síwájú ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. àwọn tó yẹ kó jẹ́ Ọ̀yọ́mèsì tí wọ́n ń bọ́ bá ṣèlú Ọ̀yọ́mèsì is just an equivalent of is an institution tó jẹ́ equivalent bíi Roman chancellor láyé ìgbà yẹn àwọn councillors tó ń take decision àwọn tó ń pè ní grand lords tó ń take decision fún Roman Empire tó jẹ́ pé bó o bá tiẹ̀ rí emperor tó head the Roman Empire gan tó bá ti rí kan lára wọn because ìkọ̀ọ̀kan wọn ó ní nǹkan tó dì mú àwọn náà ń take decision bó ṣe rí nìyẹn Ọ̀yọ́ Empire àmì bí Ọ̀yọ́mèsì bó ṣe jẹ́ nìyẹn tẹ bá tún wò ó fínífíní ẹ rí i pé ipa tí Ọ̀yọ́mèsì ti kó láti ayé Ọ̀yọ́lé kì í ṣe kékeré àmọ́ tí ọkàn bá jí lẹ́ni tó bá ní òun ò fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́mèsì mọ́ òun sọ gbogbo wọn dọ́ba ǹjẹ́ kingdom wo ni wọ́n fẹ́ ṣe ọba lé lórí àdúgbò kan wà lọ́yọ̀ọ́ tá à ń pè ní Agbègbòpó Ọ̀yọ́mèsì 3 ló jáde láti bẹ̀. ìkan àánú wọn tó ń pè ní Ìbáṣàmù street ló ń jẹ́ Ìbáṣàmù street àǹtàdẹ̀ lè rí bí agboolé bíi 3 mélòó tí ò ní control lórí àwọn agboolé yẹn torí agboolé kọ̀ọ̀kan náà kò ṣe pé ó ní control lórí wọn díẹ̀díẹ̀ náà ti gbàgbára lọ wọn ìgbà tó ń sọ́dọ̀ bá nísì òun náà tún nídìí àwọn afọbajẹ wọ́n create more royal houses á yan àwọn afọbajẹ tiẹ̀ ǹjẹ́ ó wá ṣetán láti tẹríba fún Aláàfin bàbá yèyé tó jẹ́ paramount ruler tó jẹ́ authority fún ẹni pé role àwọn Ọ̀yọ́mèsì bẹ́ẹ̀ ni òun ni kí àwọn náà fọbajẹ wọ́n fọbajẹ lọ́yọ̀ọ́ ṣáwọn ni wọ́n fi Aláàfin tó wà lórí ṣáwọn náà fi jẹ. ìbéèrè yẹn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló lè ṣàlàyé fún wa dáadáa nípa ìyẹn kì í ṣe nǹkan tèmi lè tú dáadáa torí túmọ̀ ẹ lè tú díẹ̀. ìgbà tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n jókòó nǹkan tó wà nínú Ọ̀yọ́ Chieftaincy Declaration ni pé Ọ̀yọ́mèsì ni ó gbọ́dọ̀ mú ọba nǹkan tó wà ń bẹ nìyẹn àfi tó bá yẹ kí wọ́n ti change Ọ̀yọ́ Chieftaincy Declaration which is nǹkan tó dẹ̀ ti wà láti ìṣẹ̀ǹbáyé nígbà tí wọ́n tẹ̀ tí ì lákọọ́lẹ̀ ṣégbà àkọ́kọ́ nìyí tí Ọ̀yọ́mèsì ò ní mú
ọba ó mi pé ti agree pẹ̀lú mi pé Ọ̀yọ́mèsì kọ́ ló fi ọba tó wà ń bẹ ìsílẹ̀. Partly àwọn Ọ̀yọ́mèsì kan wà, àwọn kan wà tí wọ́n ní rárá àfi kí ẹni táwọn mú kí gómìnà kó buwọ́lù. Nígbà tó sì jẹ́ pé àwọn kan ti wà nínú wọn tán fọwọ́ sí nǹkan tí gómìnà ṣe, tí wọ́n bá gbé síta ń sìn tí wọ́n bá sọ wọ́n lè gómìnà lẹ́yìn ó ti kọ́wọ́ wọn bọ̀wé tán ti jọ sọ pé ókè àwa Ọ̀yọ́mèsì la mú kí ni tàwa àwa aráàlú làwà. Tí méjì nínú àwọn Ọ̀yọ́mèsì tán bá mú ọba, tí àwọn mẹ́ta tó kù nítorí 5 ló wà láyé, 7 ló yẹ kán jẹ́. Nígbà tí àwọn tó kù bá ní rárá o àwọn ò fẹ́ tún process yẹn ṣe, táwọn méjì lè lọ tún process yẹn ṣe nínú àwọn 5 tí wọ́n wà láyé, tí gómìnà bá ti pọ̀ ọ́ọ̀lù. Ẹ má gbàgbé pé mo ti sọ pé ìjọba aláṣẹ ìlú míì wà gan tó yẹ pé afọbajẹ kankan ò tiẹ̀ jókòó, wọ́n á sì mú ẹni tó fẹ́ jọba, wọ́n mú kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ dáadáa gómìnà gan á tún sọ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ náà. Ìjẹ́ ẹ mọ̀ bóyá ọba Ọwádé àti gómìnà Ṣèyí Mákindé bóyá wọ́n ti jọ mọ́ra wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ti lọ ní ìwé àbí. Mi ì rí nǹkan kan tó jọ bẹ́ẹ̀, torí àti gómìnà Ṣèyí Mákindé àti ọba Ọwádé wọn ẹ̀ ṣe ni mímọ̀ mi, mọ̀ wọ́n déjúdéjú. A bí mi ní ìlú Ọ̀yọ́ ni, mo kàwé díẹ̀ fún àsìkò kan, àmọ́ ìrìn àjò ti gbé mi lọ káàkiri tó jẹ́ pé fún àwọn àsìkò kan mo jìnnà sílé. Kì í ṣe pé Ọ̀yọ́ mo ti wá gan bí mo ṣe wá bí, kì í ṣe pé Ọ̀yọ́ ni mo ń gbé. Mi ò mọ kábíyèsí Ọwádé díjúdíjú, mi sì mọ̀ bóyá relationship wà láàrin kábíyèsí àti gómìnà Ṣèyí Mákindé. Pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wá ń rí ní ìsìn tó jẹ́ pé oríṣiríṣi ìtàn la wá ń gbọ́ lórí social media, àgọ́ ọjà ló nílẹ̀, àlejò lọ́yọ́, Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀, ilẹ̀ Ọ̀yọ́ dé Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà míì àti ẹ̀mí ta fẹ́ gbàgbọ́, mo fẹ́ kẹ́tì ẹ̀tàn mọ́lẹ̀ díẹ̀ sí ká tó wá wo ọjọ́ iwájú. Ọkọ̀ confuse gbogbo àwọn èèyàn ni. Ṣẹ́yìn náà wà confused? Mi ò lè wà confused torí ìran tèmi Ọ̀yọ́ ilé láti ṣẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ilé láti ṣẹ̀ wá, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ wọn mọ nǹkan tó ń sọ. Àgọ́ ọjà nígbà tí Ọ̀yọ́ ilé ń jẹ́ Ọ̀yọ́ ilé, ẹkùn epo ni àgọ́ ọjà jẹ́ ní abẹ́ Ọ̀yọ́ ilé. Kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ títí di ìgbà tí arákùnrin kan tó ń pè ní Ògúnlọlá tó ṣekú pa bàbá Ìjẹ̀ṣà tí wọ́n kẹjọ lọ bá Olúgbọ́n. Olúgbọ́n sì rí i pé gbogbo nǹkan tó bá ti jọ mọ́ ẹjọ́ ikú, ẹjọ́ apààyàn, Aláàfin ló lè dá ní ayé ìgbà náà. Ó wá fi Ògúnlọlá ṣọwọ́ sí Ọ̀yọ́ ilé nígbà ayé Aláàfin Àjàgbé. Upload your photos and become a business consultant in seconds. Ǹjẹ́ nǹkan kan d'Ògbómọ̀ṣọ́ nígbà náà? Ìletò kan ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Aláàfin Àjàgbó by decree of authority pé Ògúnlọlá yìí o nígbà tó ti wá sọ́yọ́ tó ti ran Ọ̀yọ́ lọ́wọ́ láti ṣẹ́gun Ẹlẹ́mọ̀ṣọ́ tí ó ń kó àwọn ọmọ Ọ̀yọ́, kì í ṣe pé jagunjagun Ẹlẹ́mọ̀ṣọ́, ó ń ambush bandit. So ó sì ní oògùn nígbà tó ti kógun tí Ẹlẹ́mọ̀ṣọ́ ti borí ẹ̀, tí Ògúnlọlá ti borí Ẹlẹ́mọ̀ṣọ́. Bàbá wa dá lọ́lá pé ǹjẹ́ ààyè rẹ tó ti wá mo fẹ́ ṣe lórí ń bẹ̀. Ìtumọ̀ yẹn ni pé
superior authority ní Aláàfin Àjàgbó tán kẹjọ lọ bá tó sì dájọ́ tó tún wá dá Ògúnlọlá ní ọlá tó dá wípé wàá máa lọ ṣe olórí. Nígbà tó padà dé ìletò ẹ̀ tó ń gbé ló di pé ọlá tí Aláàfin dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tún wà ní gbèríko káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní wá irúwọ́ ògiri wà l'Ògbómọ̀ṣọ́ àfi táwọn ará Ògbómọ̀ṣọ́ bá parọ́. Èmi gan pádìlì Ògbómọ̀ṣọ́ ní ìyá mi ọmọ ààrẹ Aláṣà ní Ògbómọ̀ṣọ́ nísàlẹ̀ Ọ̀rá ó mọ̀tàn yẹn dáadáa. Àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìsìn ó ní nǹkan tèmi ń pè ní repudiation, and repudiation doesn't recognize facts and truths because it's determined láti sọ pé òun fẹ́ yẹ̀yẹ́ òótọ́. So tó bá ti determine ní mind ẹ̀ pé mo fẹ́ fi irọ́ gbé òótọ́ ṣubú kò sí àlọ́ tá a lè pa fún un. Ògbómọ̀ṣọ́ ni Àgọ́ Ọ̀já ni gbogbo àwọn ìlú káàkiri wọ̀nyẹn abẹ́ àṣẹ Ọ̀yọ́ náà wà, Ọ̀yọ́ empire òun ni wọ́n wà. So téèyàn kan wá ní tẹ́nàntì ni àwa tá a wá látọ̀yọ́ lé ní Àgọ́dọ̀yọ́. Àwọn bàbá tó gbé ètò yẹn lẹ̀ tí wọ́n fi dá Ọ̀yọ́ sílẹ̀ ní Àgọ́dọ̀yọ́ kì í ṣe pé by conquest. Láti ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti ń jọ ń ṣe, wọ́n ti jọjọ́ rẹ̀, wọ́n ti fẹ́ ọmọ ara wọn. Àtìbà tó wá látọ̀yọ́ lé kò dédé wá látọ̀yọ́ lé. Àtìbà ti kúrò lọ́yọ́ lé tipẹ́tipẹ́ kó tó di pọ́yọ́ lé tú, kó tó di pé ogun Elédùwè kó tó di pọ́n jà. Torí kí ni Àtìbà ìyá tó bí Àtìbà ọmọ Akéètàn ni. Ọ̀pọ̀lọpọ̀ aráàta ò mọ̀tàn yẹn. Mélòó la Akéètàn ságọ́ Ọ̀já? Akéètàn ló ń gbé, ó tún fẹ́yàwó ń bẹ̀. Ó tún fẹ́yàwó tó tún jẹ́ ọmọ ìletò kan tí ó tún jìnnà sí Akéètàn tó ti ń gbé, ó lè jẹ́ ọdẹ, ó tún jẹ́ jagunjagun. Nígbẹ̀yìn tí bàbá rẹ̀ tó jẹ́ Abíọ́dún Adégúnlú tó kú, àwọn ọba míì tó ti jẹ kò padà sọ́yọ́ lé ibi tó ti ń gbé tipẹ́tipẹ́ ni. Àmọ́ táwọn èèyàn bá fẹ́ gbé tàn kalẹ̀ wọ́n ń pè ní rẹfújí pé ó sá wá láti Ọ̀yọ́ lé ni. Àti bó ló ti gbéra lọ jagun tó ń jà ogun Elédùwè kan lọ bá àwọn Fúlàní jà. Torígbà tó ń lọ àwọn ọmọ Ọ̀já Ẹlẹ́bú wọ́n tẹ̀lé lọ sójú ogun. Ìlú kan wà tá à ń pè lọ́tẹ̀fọ̀n, gbogbo wọn náà tẹ̀lé lọ sójú ogun tán fi lọ ja ogun. Ìrẹ́pọ̀ wà láàrin wọn. Àsìkò tá à ń sọ yìí gan tí ọmọ Aláàfin kan bá débì kan tó bá lóun fẹ́ tẹ̀dó síbẹ̀, tọwọ́ tẹsẹ̀ ni wọ́n á fi gbà pé o fẹ́ dúró síbi, tọwọ́ tẹsẹ̀ ni. Tí Àtìbà ò bá sọ pé òun fẹ́ tẹ Ọ̀yọ́ mi dúró sí Àgọ́ Ọ̀já, tó bá jẹ́ pé ọmọ ọba míì ló gbéra tó wá lọ sílùú míì, wí ó lọ síbi irú Igbó Ọrà, àbúkọjá lọ sí àwọn ilẹ̀ Ọ̀yọ́ tó tún wà ní Kwara tó níbẹ̀ làwọn fẹ́ sọ ní Ọ̀yọ́ mi. Mo fẹ́ kí àárín kan kó yé wa dáadáa, wọ́n ní Ọ̀yọ́ Aláàfin yẹn tí bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wẹ̀tú wà yẹn jẹ́ kó bàbá yìí ń bẹ̀. Wọ́n ní Ọ̀yọ́ kan ni wọ́n wà tẹ́lẹ̀ tó yẹ fi tú tí wọ́n fi wá sí Àgọ́ Ọ̀já yìí. Wọ́n nígbà wọn wá bẹ́ẹ̀ tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ ṣe ń bẹ̀, wọ́n ní wọ́n ń sọ fún ìyẹn Aláàfin Ọ̀yọ́ yẹn pé kó padà síbi tó ti wá. Wọ́n ní ti ń sọ fún látàrí ìjọ pé kó padà, wọ́n lòun lọ́kọ̀ ní ó padà. Ẹ̀kẹta nìyẹn dáadáa o. Ẹ dẹ̀ rí pé àwọn Àgọ́ Ọ̀já ti yarí kanlẹ̀ wípé bí tọ́lọ́ ń bọ̀ yìí ṣe èsì ni kí Aláàfin Ọ̀yọ́ má padà síbi ẹ ti kúrò. Dẹ́bi tí wọ́n ti wá kúrò yẹn gangan ṣé ilẹ̀ wọn ni, ṣé ilé Ọ̀yọ́ ni báyìí àbí ta ló nílẹ̀ tó ṣe padà síbẹ̀ má bí kò ṣe padà síbẹ̀. Kí ló fà á tí Aláàfin Ọ̀yọ́ tó kú bẹ́ẹ̀ bí ìlú wọn ti tútọ́ wá s'Àgọ́ Ọ̀já tó padà wá dìlú mọ́ wọn lọ́wọ́ sí báyìí.
kí ló dé tí wọ́n sọ fún pé kó padà tí ò lè padà ara sì níbi fídíò yìí dáadáa o gbogbo pé ká tẹ̀lé kẹ́jẹ́kẹ́jẹ́ kó bá lè yé wa dáadáa. ibẹ̀ lọ́yọ́ á máa wà lọ́yọ́ mi á wà Ọ̀yọ́ ti ṣípò padà bí ẹ̀mẹ́ta rí àmọ́ àwọn èèyàn tó ń jọ̀yọ̀ wọn à change Òwu ti ṣípò padà láìmọye ìgbà about 16 settlement Òwu ní Ifẹ̀ náà ti ṣípò padà Ifẹ̀ ò change tá bá tún kọwọ́ bọ ìtàn àwọn ìlú míì tán jẹ́ ilẹ̀ European ẹ rí pé ìṣípòpadà ti bá àwọn ìlú kan the capital of Roman Empire ti change several times the last capital tán ní Constantinople ó ti fall sínú Turkey lẹ́nu kò sí ní under Italy jẹ́ pé wọ́n ń ṣì ní wọ́n ń move Abẹ́òkúta tá à ń sọ nísìn kì í ṣe ibi tó wà tẹ́lẹ̀ nìyẹn àpapọ̀ ìgbèríko àwọn Ẹ̀gbá gbogbo ibi tí settlement Ẹ̀gbá tó wà agbègbè Ìbàdàn yìí ni àwọn Ẹ̀gbá ló wà ní Ọ̀jọ́ àwọn Ẹ̀gbá ló ti wà káàkiri tó ti pé ogun ṣí wọn gbogbo wa lámọ̀tán Ìsàbí àti Ṣódẹ́kẹ́ tán fi dé ibi tán dé lẹ́nu lẹ́yìn ọ̀kan bá pè wọ́n ní refugee ok ṣé ibi tán dé lẹ́nu tí wọ́n dúró sí wọn àbáyàn bẹ̀ wọ́n báyàn bẹ̀ bọ̀ àjọṣepọ̀ wà láàrin wọn àmọ́ tààràtà bá ti dìbò wọn láàrin tó bá lọ ń rú wọn ẹ máa gbọ́jà wọ́n ní Ẹ̀gbá ìjàrà wọn yàn bá wà rí àmọ́ tààràtà bá ti wà tó kí dìbò wọn láàrin wọn ní bá wà mọ́. Do you think it's actually possible to compete today? Tó bá sọ pé báyìí sí wọn ní sọ pé báyìí wà wọn ní dáhùn bẹ́ẹ̀ Ọ̀yọ́ ni gbogbo wa láríra wa sí dialect classification wa Ọ̀yọ́ ni wá historically Ọ̀yọ́ ni wá root wa common root náà lájọ ní. Èmi rò pé point ẹ̀ gan ni argument máa wà pé ìfẹ́ ni gbogbo wa pé kò káàkiri. You see, is it the point tí I gbọ́dọ̀ clarify, you know, to my knowledge mo believe pé I migrate láti Ifẹ̀ lórí ìrùn Ifẹ̀ ní source but kò ń ṣe gbogbo èèyàn ló migrate láti Ifẹ̀ o àfi tá a bá ń tọra wa jẹ o. Another thing ni pé ṣé Ifẹ̀ tó dé òní láti migrate we need to go into a lot of research. We need what we call summit on Yoruba history. Already gbogbo kátàkátà tó ń sọ káàkiri ó ti ń expose wa sáwọn non-Yorubas láti má fi wá ṣe ẹ̀yẹ́ náà. The moment tẹ́ bá ti disparage Ọ̀yọ́ tẹ́ lẹ́fẹ́ yẹ̀yẹ́ history Ọ̀yọ́ empire kò sí nǹkan tá a fẹ́ fi compete pẹ̀lú àwọn èèyàn níta tó bá sọ pé Ọ̀yọ́ empire will exist okay fine will exist tí ìjọ tí Benin bá ń sọ̀rọ̀ pé àwọn ní Benin empire àwọn ti rí àwọn gbalẹ̀ títí dẹ́kọ̀ọ́ àwọn làwọn fọba jẹ lẹ́kọ̀ọ́ ọmọ àwọn ladó tó ń jẹ lẹ́kọ̀ọ́ kí làwọn fẹ́ sọ torí pé tá a bá sọ pé alọ́yọ̀ empire wọn wá dáhùn wá ní lọ́dún báyìí wọ́n kọ́ síta oníkòsí tó ń jẹ́ Ọ̀yọ́ empire wọ́n make reference so confusion máa ṣẹlẹ̀ so bó la fẹ́ bá dé àpẹẹrẹ pọ̀ lóríṣiríṣi tó bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa Ifẹ̀ pé ṣọ́ọ̀ṣì àwọn ará Ifẹ̀ náà ni wọ́n jáde tán sọ pé Ifẹ̀ mẹ́fà ló wà kó tó di Ifẹ̀ ayé ìtòlè so tọ́yọ̀ bá relocate lẹ́ẹ̀mẹ́ta kí ló burú jù náà wọ́n máa sọ pé refugee ni wá Ifẹ̀ tó relocate lẹ́ẹ̀mẹ́fà kí ló ń àbí táwa bá jẹ́ refugee ìjà ló dé lórí ìdòwe ọmọ bàbá kan náà ni wà àwọn táwọn bá ń kigi bọ̀ tó ń ru nǹkan
tí àwọn Yorùbá máa ń sọ ni pé tí ogún tó bá jẹ lọ ọgbọ̀n á jẹ tó. Generation issue. kí ni stand àwọn àgọ́ ọjà And stand ṣé by wọ́n ní issue pẹ̀lú Ọ̀yọ́ ni? àgọ́ ọjà ò ní issue pẹ̀lú Ọ̀yọ́. Mi ì lè gbẹnu wọn sọ ọba àmọ́ mo mọ̀ lọ́sí gbogbo wa jọ dàgbà ni báyìí tán bá sọ̀kò láti ààfin Aláàfin á balẹ̀ sí ààfin àgọ́ ọjà á ti jọ wọnú ara wa. ṣebí àgọ́ ọjà ni bí táǹgbẹ́ ń sálẹ̀ Ọ̀yọ́ Ibẹ̀ ní ìsàlẹ̀ Ọ̀yọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin títí báyìí lọ́ra là wá láàrin torí pé àjọṣepọ̀ tó wà láàrin àwọn ancestors wa náà ni pé ìgbà tí Àtìbà tó jẹ́ pé ó ti ń ṣọdẹ tipẹ́tipẹ́ tó dẹ̀dẹ̀ jagunjagun tó ń gbé ní Aké Ìtàn tó jẹ́ ìlú ìyá ẹ̀ ní cordial relationship ti wà láàrin Àtìbà àti Ọjà. Wọ́n fún ní ọ̀wọ̀, wọ́n fún ní respect wípé ó jẹ́ ọmọ ọba láti Ọ̀yọ́ Ilé, tí wọ́n ní cordial relation. Wọ́n fẹ́ yàwó ara wọn, Ọjà fún Àtìbà ní ọmọ fẹ́. So nǹkan tó bá lè mú kí gbogbo ìyẹn ṣẹlẹ̀ kò ń ṣe pé wọ́n yọ àdá síra wọn o, pé wọ́n yọ ọ̀bọ̀n síra wọn o, mutual understanding òun ni nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ àwọn nǹkan míì wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn tó lè máa mú kọ̀mùkọ̀ wá láàrin àwa tá a dé láti Ọ̀yọ́ Ilé àti àwọn àgọ́ ọjà tó jẹ́ pé ìgbà tó yá ó boomerang ó fẹ́ di crisis. A gbọ́dọ̀ pààrọ̀ yẹn. Àmọ́ àwọn ìlú kan náà wà tán nílé communal clashes tó pọ̀ ju ti wa lọ. Àwa ò yọ̀bọ̀n yọ àdárí pa a fẹ́ máa para wa wípé ìsàlẹ̀ Ọ̀yọ́ o àtòkè Ọ̀yọ́ o àti ibì kan wa. The rest apart from ìsàlẹ̀ Ọ̀yọ́, the rest part of Ọ̀yọ́ ẹ rí pé different communities ni because nǹkan tó ṣẹlẹ̀ is like reach to be confederate. Ẹ mọ̀ àwọn ìlú kan ti wà tó wà lábẹ́ Ọ̀yọ́ bíi Ìdódẹ ní ayé àtijọ́ nígbà tí Ọ̀yọ́ ò tí kúrò lọ́yọ́ Ilé. Ìdódẹ wà, àwọn bíi Gúdùgbù wà, Òjòǹgbòdú wà, Aké Ìtàn wà tó yẹ pé baálẹ̀ ló ń ṣe olórí lórí wọn. Ibẹ̀ náà láti ní Ẹ̀sìn Ẹ̀lẹ̀, ibẹ̀ láti ní Ìṣẹ̀kẹ̀, ibẹ̀ láti ní Àjàgbà. Nǹkan tó fà á táwọn ìlú yẹn tó ń ṣe darapọ̀ mọ́ Ọ̀yọ́ ni pé ìgbà tí Ọ̀yọ́ Ilé tú tí wọ́n dádàjọ́ wípé òkè afẹ́ fọ́ọ̀mù Ọ̀yọ́ náà. Ọ̀yọ́ Ilé tú ní 1835, then ìgbà tó di 1837 ló di pé Àtìbà jẹ ọba. That 2 years yẹn ni wọ́n fẹ́ organize. Wọ́n dẹ̀ ránṣẹ́ pé àwọn refugees. Just imagine what happened to Ọ̀yọ́ Ilé. Kò ń ṣe pé there was war between the Fulani and the Ọ̀yọ́s. Kò ń ṣe battle. Tí battle bá ṣẹlẹ̀, there will be captives and there will be dead bodies. But there was none. Reason be that nǹkan tó tú Ọ̀yọ́ Ilé ìró ogun ni. Ó wà nínú àrọ́bá wa, ó wà nínú oríṣiríṣi orin tó kọ láyé ìgbà yẹn wípé ìró ogun ló tú Ọ̀yọ́ Ilé. Àwọn màjèsín bíi méjì mẹ́ta kan ni wọ́n lọ dá kùkùlajà bọ àwọn èèyàn ní ọjà Akẹ̀sán ní alẹ́ torí pé wọ́n ti lọ fún ogun Elédùwé. Ọ̀yọ́ kógun lọ bá àwọn Fúlàní ní Ìlọrin ni, kì í ṣe pé àwọn náà kógun wá bá Ọ̀yọ́. Ogun Elédùwé tó ń sọ yẹn wọ́n á jà lórí sọ́ọ̀lì Ọ̀yọ́ Ilé. Ìlọrin náà ti jà. So gbogbo wọ́n fogun ṣe kọ̀ọ̀kan. Kì í ṣe tuntun. Àwa la kógun lọ bá wọn. Wọ́n defeat wa. Kì í ṣe tuntun. Alágbára tó bá lọ ogun ó lè win, ó lè lose. Àti win, tá a bá win náà ní expand, ní evolve ká di empire. Àti win láìmọye ìgbà.
a dẹ̀ ti lose ogun míì nígbà tí kò sí ọba tí ò sí àwọn jagunjagun tó máa protect ìlú, ẹ̀rù ń ba àwọn aráàlú torí gbogbo wọn ti lọ sójú ogun. Òun làwọn mọ̀jẹ̀sí ẹ̀ sáré wọ ọjà ní alẹ́, wọ́n kàn ní káwọn mú àwọn arọjà ṣeré wípé wọ́n prank wọn, ogun máa ti fẹ́ kó gbogbo Madeke tán. Agbègbè tá à ń pè Madeke láyé ìgbà yẹn ó wà ní outskirts ìlú. Wọ́n ti wá wò pé ogun Fúlàní ti dé Madeke o, ní ọjà alẹ́ tán ń ná lọ́wọ́ lákẹ̀sán, alápá ń gbápá, ẹlẹ́sẹ̀ ń gbẹ́sẹ̀. Story yìí ó wà káàkiri. Grandfather mi sọ story fún mi, great uncle mi tún sọ fún mi. Bẹ́ẹ̀ náà ni story yìí wà káàkiri. Àwọn tó jẹ́ witness, àwọn tó fẹsẹ̀ rìn tó ń migrate látọ̀yọ́ lé wá sí Ọ̀yọ́ ti sìn. Gbogbo narrative wọn nìyẹn pé àwọn ò rí nǹkan tó lé àwọn táwọn fi sá kúrò bẹ́ẹ̀. So ìlú yẹn was deserted. So ẹ wo circumstances tí ìlú fi wà deserted ní alẹ́. Ọmọ tó ti sùn lójú oorun gan wọn lọ ń wọ̀ dìde. So ìlú empty. Eventually Fúlàní ti defeat Ọ̀yọ́ warriors ní Ìlọrin. Wọ́n march on Ọ̀yọ́ and they plundered the city. It was massively looted. They carted away so many things. For instance, my forefather when he was alive, who wà nínú record, the former Olúfẹ́ of Gbọ̀ngán, wọ́n jẹ́ former HOD Department of History, University of Ibadan, kan tó di kan ìjọba, orúkọ wọn ni Solomon Babayemi. Wọ́n kọ ìwé kan, Topics in Ọ̀yọ́ History, ẹ máa bá pàdé mẹ́. Ẹ bá tún wo ìwé tí Robin Law, Professor Robin Law tó kọ, ẹ máa bá pàdé mẹ́. And àwọn source wọn, primary source Robin Law, àwọn eyewitness to history ni, àwọn tó ń witness history ni wọ́n. Nígbà tí bàbá tiwa tó wà lórí oyè, Aláàfin Ògbólú Àkájé Níṣílé, ó wà artistic. Tẹ́ bá tún lọ ka ìtàn ẹ̀ dáadáa, wọ́n ní ó wà artistic, ó jẹ́ warrior, very brave warrior, lion-hearted. And in fact, ó expand the Ọ̀yọ́lé because he always loved to go on war expedition, and ó ní dexterity in cavalry. Ó mẹṣin gùn gan. Nígbà ó wà nínú oríkì wa pé ó máa ń fi ẹṣin fo odi. Kí ni odi? Fẹ́ǹsì ìlú. Pé ẹṣin ẹ̀ ó máa ń fi fo odi ìlú ni. Ayé ìgbà yẹn àwọn Aláàfin máa ń lọ sójú ogun. Want to generate a realistic AI clone voice? Wọ́n máa ń lọ sójú ogun ni. Kì í ṣe pé àwọn Aláàfin tó ń jókòó sí ìlú ni. Because emperor la kì wọ́n náà. Wọ́n máa lead ìlú ni. Ìtàn wa sọ fún wa pé bàbá wa ó create silver doors to 7 chambers of his palace. Nígbà tí à ń sọ yìí, kí ọba kan nílẹ̀ adúláwọ̀ kó ṣe silver door sí ààfin ẹ̀. Ẹ mọ̀ what it means, how sophisticated Ọ̀yọ́ people are, or let's use were then. You understand? She was sophisticated náà. Tẹ́ bá tún wo nǹkan tí Clapperton tó kọ, ìgbà tó ń lọ tó fẹ́ lọ sí Òkè Ọ̀yà, ó bọ́lẹ̀ ní Badagry, ó fi ẹsẹ̀ rìn ibi tó ń béèrè Ọ̀yọ́ ni tó ti ń gbọ́ òkìkí Ọ̀yọ́. Ó gba Ọ̀yọ́ kọjá nígbà tó ń lọ ní 1826. Ìgbà tó tún padà ó tún gba Ọ̀yọ́. Tẹ́ bá lè rí jọ́nà yẹn kẹ́ka bó ṣe describe Ọ̀yọ́, bó ṣe describe Aláàfin níbẹ̀. Kí Fúlàní wá dé kan loot a lot of treasures lẹ́yìn ṣe wọ́n pé it's enormous, and it went that way. But kò ń ṣe pé àwọn èèyàn padà láti populate Ọ̀yọ́, the old Ọ̀yọ́ wọ́n padà.
ìgbà tó wọn kúkú rí nǹkan tó ń lé wọn àtún padà wọn bá empty town plundered by the marauders, by the Fulanis. Wọ́n gbé níbẹ̀ fúngbà díẹ̀ torí curator I visited Ọ̀yọ́lé in 2020 prior to the COVID lockdown. That was February 2020 because I was doing a documentary project to the research, being a freelance researcher. So I went to places, I've interviewed so many Obas that their ancestors were subjects of Oyo just to collect facts. So I visited the site, the relics and the ruins of the whole city. I have pictures of Oshiwambe. It's there. They are there. As out of the time, we went there with my crew. Bọ́lá lọ. Ẹ lọ school. Wọ́n kún abá mi ra ọgọ́rùn-ún lọ́bì kan ní. Ní sùúrù ẹ̀mọ̀ jẹ́ kí n ṣe fíìmù ìtẹ́nà. Bá mi ra ní sùúrù ní kọ́kọ́ lọ rà wá ná. Lọ ra lẹ́yìn sísè méjì tó bá tóbi wá. Yẹn ra ẹ̀pà kan. Inú rẹ̀ ẹ̀pà méjì wá. Ó ti yẹ bẹ́ẹ̀. Go City. Is there. They are there. As out of the time, we went there with my crew. The only. Mo fẹ́ ká ṣàkíyèsí dáadáa o. Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ń sìn mo fẹ́ ká tẹ́tí dáadáa. Ibi tí Ọ̀yọ́lé wà tí Ọ̀yọ́ yẹn ti tú kó tó di pé wọ́n wá sí ọ̀dọ̀ àwọn àgọ́ ọ̀jà ń bí ni wọ́n ń sọ wípé àwọn ti ṣe research lọ́bẹ̀. Ẹ̀gẹ́ta ni yẹn sì kí ló ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ dẹ̀ rí i pé Aláàfin Alágọ̀ọ̀jà àwọn tí ń sọ mọ́rọ̀ wípé wọ́n padà sí Ọ̀yọ́lé yẹn gangan pé wọ́n kó mẹ́rin pàlà wọn nílẹ̀. Ẹ̀gẹ́ta ni yẹn sì báyìí. Níjà wọn yóò lè padà lọ́bẹ̀. Sáwọn ni wọ́n sì nílẹ̀ bẹ̀dì sí síbẹ̀ ṣe gbé fún wọn síbẹ̀ túbọ̀ túṣẹ sọjẹ́ tí wọ́n lè gbé sí wọ́n lè padà bẹ́ẹ̀. Ṣé àwọn mi ò ní challenge wọn páwọn kọ́ ni wọ́n nílẹ̀ àbí ìjọba gbò ní challenge wọn ẹ jẹ́ ká gbọ́ àárín yẹn dáadáa. Is there. They are there. As out of the time, we went there with my crew. The only thing is pé àwọn bandits in faith gbogbo bẹ̀yẹn ń sìn insecurity because àwọn èèyàn kan tún approach nípa àwọn fẹ́ lọ ní last year. Ẹ gbọ́ ibẹ̀ ní aláwọ̀ bandits ti oyè ìfẹ́ gbogbo bẹ̀yẹn o. The authority tí wà in charge Ọ̀yọ́lé wọ́n sọ pé it's not safe to go there because ìgbà tá a gan lọ 7 armed men ló lead wa the park rangers with e-logs so àwọn àdè lọ pẹ̀lú SUV because the road there is just is only jeepable so inú igbó ni is a reserve. It has been abandoned for long. So when our people went back to stay there, only some people went back and there was no Aláàfin. Atiba refused to go there. Ẹ gbọ́ àríyá o. Because ẹ gbọ́ àrí dáadáa o. Àrí tí mo fẹ́ play yẹ gbọ́ dáadáa ẹgbọ́n tí wọ́n sọ bẹ́ẹ̀. people went back to stay there. Only some people went back and there was no Aláàfin. Atiba refused to go there. You understand? Because of pé ó ti wà use mọ́ ibi tí a wà nísìn ó ti ń gbé kó tó di pé Ọ̀yọ́lé tú. but Àtìbà ò tí ì dá Aláàfin báyẹn. Àtìbà ìgbà tí Àtìbà pè Aláàfin Kúrúnmí tó jẹ́ Kakanfò mandated him to return to Ọ̀yọ́lé. He refused. Ẹ gbọ́ o. Because he rallied the support of Olúyọ̀lé and Ìbàdàn warlords. Otherwise, wọ́n ní àwọn àgọ́ ọ̀jà àwọn kan ti sọ fún Àtìbà kó padà sọ́yọ́lé pé Àtìbà takú kóhùn ò lè lọ ọbẹ̀ kọ́ lọ́bẹ̀. Ẹ wà ní ẹ̀sìn báyìí tó ní pé àwọn Ìbàdàn wọ́n ràn lọ́wọ́ àwọn kìnnì kan ràn lọ́wọ́ pé àwọn tó yí òun ká sọ́dẹ̀ takú sí àgọ́ ọ̀jà yẹn lọ padà wá di ìlú mọ́ lọ́wọ́ tí ò lè padà sí
Ọ̀yọ́ ilé mọ́ ní lọ́yọ̀ ilé ti dìgbò báyìí fáwọn bandit ti gbabẹ̀ so ní Alágọ̀já dẹ̀ ń pariwo ń ṣe Aláàfin Alágọ̀já yìí pé kó bóyá wọ́n padà sí Ọ̀yọ́ ilé sọ́yọ́ ilé wá ṣe lọ báyìí ní àwọn bandit dẹ̀ ń sáwọn gangan ní ẹni ilẹ̀ bẹ̀ báyà bó ti di tìjọba àbílù mi ti gbà mọ́ wọn lọ́wọ́ mo fi ní ká farabalẹ̀ ká gbọ́ fídíò yìí dáadáa á gbádùn ẹ̀ gan o ayé nípa àárín àwọn kankan dìbò ń bẹ̀. we have this way ní ká tún padà sílẹ̀ wọn àti bàrẹ̀ fún kò ń ṣe ìtàn tó rújú bọ̀tánà tá a bá fẹ́ rè káǹtì ẹ̀ wọ́n á sọ in a way láti fi humiliate Ọ̀yọ́ kò ń ṣe pé nǹkan kan tó rújú àwa tó yẹ pé ogun àkọ́kọ́ tó jà wá tá a kúrò ńbẹ̀ tá a relocate for years a tún padà síbẹ̀ àkọ́kọ́ lùgbà lọ́yọ̀ Ìgbòho ìgbà tó yá Aláàfin Abípa ó. ẹ rí i pé kò kí ń ṣe àkọ́kọ́ tí wọ́n ó tú nìyẹn ó tó gbé wọn permanent sí àgọ́ Ọ̀já wọ́n ní Ọ̀yọ́ ti kọ́kọ́ tú ńgbà kan tí wọ́n ń lọ sí Ìgbòho lé ṣé Ìgbòho tẹ́ lọ sẹ́tù nígbòho pé ńgbà tó pẹ́ gan-an tí wọ́n lọ àìmọye ọdún bẹ́ẹ̀ wọ́n tó padà sí Ọ̀yọ́ ilé padà ṣùgbọ́n tó wá tú padà again tí wọ́n wá sí àgọ́ Ọ̀já yẹn ló wá dùn mọ́ wọn lẹ́ẹ̀kẹ́ ló dùn mọ́ wọn lára wọ́n wá ń sọ Fátìbà àgbà tó pẹ́ gan pé kó padà sọ́yọ́ ilé kó lóun ò padà kó takú wọ́n dákọ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ Fátìbà pé kó padà sí Ọ̀yọ́ kó padà títí tẹ́fi wá jẹ gàba lé àwọn àgọ́ Ọ̀já lórí ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ di wàhálà sí wọn lọ́rùn ṣe yìí kápọ́n ti padà ń gbà yẹn Ọ̀yọ́ yẹn ló ti kẹ̀ǹkẹ̀ ìṣeéṣe pẹ́pà ní ó tó máa kọ̀ǹtró wá ti gbogbo bíbọ̀ ìgbà tí ọ̀ padà sọ́hún kọ́ ẹ̀wà nìyẹn sì ilẹ̀ tí wọ́n ti fi kalẹ̀ wọ́n wá dúró sọ́dọ̀ àwọn àgọ́ Ọ̀já ṣé wọ́n wá nílẹ̀ lọ́dọ̀ àwọn àgọ́ Ọ̀já báyìí àfihàn gangan sáwọn ni wọ́n ní torí ẹni bí bàbá àwọn ti ń dáko ni bàbá Alágọ̀já sọ pé ibi bàbá àwọn ti ń dáko ni ààfin yẹn ilé bàbá àwọn níbi ti ń dáko gangan ni lẹ́bi káàfin wọn yẹn ẹ wo àárín yẹn ṣùgbọ́n àwọn nǹkan yìí la fẹ́ ká gbéyẹ̀wò dáadáa àárín wípé ààrẹ kọ̀ọ̀kan bíbi fídíò yìí o adẹ́rìn nǹkan mú dì mú. àwa tó yẹ pé ogun àkọ́kọ́ tó jà wá tá a kúrò ńbẹ̀ tá a relocate for years a tún padà síbẹ̀ àkọ́kọ́ lùgbà lọ́yọ̀ Ìgbòho ìgbà tó yá Aláàfin Abípa ó decide pé ok òun fẹ́ padà Ọbámọ́rọ̀ ó padà síbẹ̀ òun ní àwọn confusion kan táwọn èèyàn kan ní tó ń sọ pé Ọ̀yọ́ Àjàká Ọ̀yọ́ Ilé Ọ̀yọ́ Ọ̀rọ̀ tó bá ń sọ gbogbo wọn yẹn Ọ̀yọ́ ẹyọ kan náà ní sọ Ọ̀yọ́ Ilé kan yẹn náà rí fásitì ìdí ẹ̀ tán fi pe Ọ̀yọ́ ní Ọ̀yọ́ Ọ̀rọ̀ òun ni pé Aláàfin Abípa tó decide pé ok òun fẹ́ move lọ sí òun fẹ́ ilé tó ń ṣe tó ní Ọ̀yọ́ Ìgbòho ọba bíi 4 ti jẹ òun wá fẹ́ padà ó wá kọ́kọ́ fẹ́ rán advance party lọ ó dẹ̀ bá àwọn Ọ̀yọ́mèsì ó ti bá wọn sọ àwọn Ọ̀yọ́mèsì wọn support ẹ̀ but as Aláàfin wọn ò pé ok àwọn máa gbọ́rọ̀ sílẹ̀ àmọ́ àwọn máa sabotage wọ́n wá rán àwọn èèyàn kan in advance lọ síbẹ̀ káwọn ikọ̀ tí Aláàfin fẹ́ rán lọ kó tó débẹ̀ àwọn yẹn wọ́n wá múra wọ́n disguise bíi ọ̀rọ̀ ẹ̀rọ kan tá à ń pè ọ̀rọ̀ yìí wín bíi evil spirit wọ́n múra wọ́n ti wà ńbẹ̀ tí wọ́n gbà táwọn yẹn máa dí àwọn ikọ̀ tí Aláàfin rán tó débẹ̀ wọ́n bá àwọn ẹ̀wìn tó ń pè ní ọ̀rọ̀ ni wọ́n bá sákò bẹ́ẹ̀ àmọ́ àbálọ àbábọ̀ náà àṣírí tú wípé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fẹ́ kárì lókè padà sí Ọ̀yọ́ Ilé ni wọ́n send àwọn ìwé yẹn lọ síbẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ ìyẹn ni wọ́n fi wá bàtà wá pàpà tẹ̀dó síbẹ̀ wọ́n wá ń pè ní Ọ̀yọ́ Ọ̀rọ̀. ǹjẹ́ àlàyé yẹn yé so wọ́n pè so Ọ̀yọ́ ti locate several times wọ́n ti ṣe kinní kan wọ́n ń ṣe Yorùbá wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo nǹkan tó wu èèyàn tí ó jẹ́ pé ó ń kórìíra ó ní resentment fún Ọ̀yọ́ ló lè fi ìtàn Ọ̀yọ́ dá lára èdè tá à ń sọ nǹkan èdè tá à ń sọ ò rújú èdè yẹn náà lèmi àti ẹ̀yin ń sọ báyìí òun náà fi ń ka ìròyìn
nínú rédíò, òun la fi ń kọ lẹ́tà láti àìmọye ọdún sẹ́yìn. Ó ní ibi tá a bá dé tó fi rí bẹ́ẹ̀. Mo gbọ́ pé èèyàn kan bàbá kan tó ń pè ní Akínṣọ̀wọ́n tó kọwọ́ bọ ìtàn rẹpẹtẹ, àwọn àròsọ àlọ́ oríṣiríṣi. Ó ní èdè tá à ń sọ yìí o, èdè àwọn Òwu ni. Báwo ló ṣe jọgbà àwọn research wo ló ṣe níbẹ̀? Kí ni proof? Kí ni ẹ̀rí tó mú jáde pé Òwu ló kọ́kọ́ sọ gbogbo nǹkan tá à ń sọ lẹ́nu yìí? Wọ́n pè nǹkan kan ní standard Yorùbá. Standard Yorùbá òun nìkan tá à ń sọ. Ẹ wo population Ìbàdàn ló ṣe tó. Kí ni English tó fi gbayì lágbàáyé? Population àwọn ìlú tó ń sọ ó great. India billion, America several millions, UK, Nigeria gan apọ̀. Ìbàdàn ń sọ Yorùbá Ọ̀yọ́, Ọ̀yọ́ ń sọ Yorùbá Ọ̀yọ́. Ọ̀yọ́ tó wá ń sọ Yorùbá Ọ̀yọ́ kì í ṣe Ọ̀yọ́ tó wà lágọ̀ọ́ Ọjà. Ìgbésẹ̀ tó bá ti dárúkọ Ọ̀yọ́, àwọn èèyàn máa ń rò pé Ọ̀yọ́ yẹn, Ọ̀yọ́ tó wà lágọ̀ọ́ Ọjà ni mélòó ni wọ́n? Ọ̀yọ́ pọ̀ gan. In fact, nínú ìwádìí, afẹ́ni tí ó bá ṣe èké àbí tí ó bá ṣàbòsí mi ò ní gbà yí pé àwọn ìran tán jẹ́ Ọ̀yọ́ tán sì ń sọ èdè Ọ̀yọ́ ni wọ́n kó more than 50% of the population of Yorùbás lẹ́nìí. Ẹ wo population èèyàn tó wà ní Ìbàdàn, ẹ wo population èèyàn tó wà lọ́yọ̀, tó wà l'Ógbómọ̀ṣọ́, Ìlọrin gan, Ọ̀yọ́ náà ń sọ, Ṣakí, gbogbo wọn títí lọ Ẹ̀gbádò, Ọ̀yọ́ náà ń sọ lẹ́nu. Half of Ọ̀ṣun or more than half gan, Ọ̀yọ́ náà ń sọ. Tẹ́ bá tún bọ́ sí Kwara, Ọ̀yọ́ náà ń sọ. Àwọn Ìlọrin tó kọ̀ ń ṣagídí pé Fúlàní làwọn. Wọ́n láwọn dìfìtì Ọ̀yọ́, ọ̀kan dìfìtì Yorùbá. Tọ́ bá sọ pé dìfìtì Yorùbá, àwọn èèyàn tí wọ́n wà nídìí refutation wọ́n máa sọ pé rárá o, Yorùbá kọ́ lẹ dìfìtì o, Ọ̀yọ́ lẹ dìfìtì. Ó dáa gbà, Ọ̀yọ́ náà dìfìtì. Wọ́n dìfìtì Ọ̀yọ́. Àmọ́ Ọ̀yọ́ dìfìtì wọn lórí nǹkan kan. A gba èdè wọn lọ́wọ́ wọn. Láàfin Emir Ìlọrin, Ọ̀yọ́ náà ń sọ. Aṣọ wa náà ń wọ̀, orúkọ wa náà ń jẹ́, wọ́n tún ń jóríkì wa. Tó ọba Ìlọrin Kọ́lápọ̀, ó tún ń jẹ́ oríkì. Tọ́ǹkì, níbo ló ti rí? Ṣó gbọ́ Fúlàní ni? Èèyàn mélòó ló lè sọ Fúlàní Ìlọrin? Yorùbá yìí náà ń sọ. Population wọn wì join mọ́ àwọn tó ń sọ Ọ̀yọ́ lẹ́nu. Ẹ rí pé kò ń ṣe kékeré. Àwọn lè máa ṣagídí kan Fúlàní làwọn. Àbọ̀ ó jẹ́ Fúlàní, òun sọ èdè lédè. Èèyàn pèrè Fúlàní wá ń sọ èdè lédè. Kí n pera mi lọ́yọ̀ọ́ ńsìn kí n má lè sọ èdè Ọ̀yọ́, kí n máa sọ èdè Àkókó, àbí kí n máa sọ èdè Ẹdó. Kí wọ́n máa ní rárá o, mi ò ń ṣẹ̀dó o, Ọ̀yọ́ ni mí o. Wọ́n bí mi, wọ́n sọ èdè Ọ̀yọ́ sí mi ń gbọ́. Wọ́n bá sọ Fúlàní sọ́ba Ìlọrin kò lè dáhùn. Èdè Fúlàní kò lè dáhùn. So ibi tí Ọ̀yọ́ ti kọ́ńkà wọn nìyẹn. Ṣé nǹkan tí mo ṣàlàyé yẹn bẹ́ẹ̀? Wọ́n lè defeat wa ní battle lójú ogun. Àmọ́ a defeat wọn nítorí pé kí ni a erode gbogbo culture wọn. Ṣé population kékeré ló lè influence population ńlá ni? Àbí population ńlá ló máa influence population kékeré linguistically? Nǹkan tó kàn máa ń dùn mí ni pé àwọn tó jẹ́ kí wọ́n tún jẹ́ ẹ̀jẹ̀ Ọ̀yọ́ nílọrin tẹ́ bá bí wọ́n wá ní Fúlàní làwọn. Improve ROI with Google. Kó jẹ́ pé wọ́n mọ̀ àbí kó jẹ́ pé complexity ló ń dà wọ́n láàmú. Ìwọ́n ará lọ́rin kọlà
former governor Mohammed Lawal rí làlójú ẹ̀ gàdàgbà ni nǹkan tó sọ fún wa ni pé population Ọ̀yọ́ tó wà ní Ìlọrin ó pọ̀ láfi lè overwhelm àwọn tó kù torí àwọn tó kù gan wọn wà predominantly Fúlàní, a ní Bàrùbá nu wọn, a ní Tápà nu wọn, a ní Kémbérì nu wọn, a ní Gbìrà nínú wọn tán ti integrate. Nǹkan tó ń pè ní integration and naturalization ó ti ṣẹlẹ̀ sí wọn, wọ́n ti di Yorùbá. Kí ni ẹ̀ṣẹ̀ ọba Abímbọ́lá Ọ̀wádé? Tí gbogbo nígbà tí ọba Abímbọ́lá. Mo fẹ́ ká gbọ́ àríyàn yìí dáadáa o, mo fẹ́ ká tẹ́tí balẹ̀ ká farabalẹ̀ ká gbọ́ àríyàn yìí dáadáa. Ẹni pé mo ti sọ síwájú, ẹsẹ̀ bàbá ó ń fì, ìdí wọn ń fì lórí àga àpèrè yẹn. Kó má jẹ́ pé wọ́n padà yọ bàbá kúrò ní inú ààfin yẹn, wọ́n jẹ́ pé bàbá padà sílùú òyìnbó. Ẹ̀wà àríyàn sí báyìí torí wípé ń tọ́wà ńlẹ̀ yìí ọkọ̀jà abẹ jẹ́ ká gbọ́n tí wọ́n fẹ́ sọ ń pa rẹ̀. Yóò ṣẹ̀ mí, àwọn tó ṣẹ̀ ni wọ́n lè ṣàlàyé pé nǹkan tó ṣe fáwọn nílé. Nǹkan tèmi kàn mọ̀ ní pé reputation sẹ́ kò fẹ́ gbọ́ àlàyé. Ṣé Aláàfin ní gbéraga ni bí àwọn kan ṣe sọ pé ó ti ní gbéraga? Tó bá jẹ́ yẹn ni tá bá wo Ṣàkún àtìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ń jà rànràn ẹ rí pé oríṣiríṣi òkò náà ń sọ lu kábíyèsí, òkò ọ̀rọ̀ ni o. Àmọ́ èmi ò rí èèyàn kan tó wá display nǹkan kan wípé ikú bàbá yèyé ó gbá microphone publicly báyìí ó wá sọ̀rọ̀ arrogantly àbúsọ̀ nǹkan kan. Èmi ò tí ì rí ní tèmi ní ìgbọ́yọ̀. Kó má jẹ́ pé ara ẹ̀ tí wọ́n ń sọ ni ìgbà tí kábíyèsí fi handkerchief nù microphone àbí ibi tí wọ́n ti náwó sí bàbá ọba Ládọjà. Kálukú ló ní style tiẹ̀. Tí bàbá bá fi handkerchief bò microphone self protection ni. Ẹ wo tó ṣẹlẹ̀ sí Hugo Chavez, ṣebí wọ́n fi nǹkan sínú climatiseur ni mo sì sọ Faransé air conditioner ló fà sí mú. Àìmọye security reports àti incidences ló ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àti bí àwọn public usage of gbogbo orú àwọn kan bẹ́ẹ̀ ló ń fa okùnfà ikú fún a lot of people. Bàbá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ ni ó wò pé àmọ́ ibi tọ́ta ti lè gbàyàn sí wa torí tí àwọn bá ṣẹ̀ṣẹ̀ dépò ọba ó la nǹkan kan kọjá ni. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa, a rí wípé fídíò yìí a rí àwọn nǹkan kan dìmú lórí rẹ̀. Nípa ìlú Ọ̀yọ́ a rí àwọn nǹkan kọ̀ọ̀kan dìmú. Nípa bàbá wa Akeem Ọwádé Ẹlẹ́wẹ̀tù a rí àwọn nǹkan kan dìmú lórí rẹ̀. So a dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwa tí a ń bá wa bọ̀ láti ìpìlẹ̀ títí tá a fi wò ó débi tí àwòdé àrípa ti rí nǹkan méjì àbí mẹ́ta dìmú ní orí rẹ̀. Ibo ni àpèrè ìlú Ọ̀yọ́ ń lọ? Tani padà dúró ń bẹ́ẹ̀? Ẹ rí wípé ọ̀rọ̀ ṣẹ̀ ń fẹjú bọ̀ ni o. Bọ̀ bí nǹkan bá ṣe wá ń lọ sí ọba ṣe ń rí lẹ́yọ̀ kejì, àwọn ọmọ wa fún àdájọ́ máa sọ pé ká subscribe. Fídíò yìí gẹ́gẹ́ jẹ́ káwọn sàlẹ̀ rẹ̀ pátápátá lọ́wọ́ tá a lè tẹ̀kọ̀ subscribe sí SUBS YBE. Ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí. Yóò padà lẹ̀ yóò di subscribe SUBS YBED. Yóò gbé iṣẹ́ yóò àgbà àgbo sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ tẹ àgbo yẹn. Àgbo yẹn padà yóò da àgbo mẹ́ta yóò àtọ̀ alátòkè wá sálẹ̀. Iṣẹ́ ti kọjọ́ wọ̀ tó fóònù yìí, iṣẹ́ ti kọjọ́ wò sí. Ìtọ́wà lókè pátápátá tí a kún lẹ́nu tàbí funfun wọn kọ AWS sẹ́gbẹ̀rẹ̀ òun gan ni ká tó fi ká tẹ̀. Àgbà education yẹn ìtanilólógó ni ẹ̀ ní kí táwọn fúnra bá ti ń jáde ẹ mọ̀ rí ìtanilólógó. Subscribe yẹn jẹ́ ká ẹ lè padà sẹ́yìn àwọn fídíò tá a ti ṣe sẹ́ǹkà tó ṣe léyìí. A wà aráyè láti wò wọ́n lọ, yóò wá sọ̀túnmọ̀ fídíò tó ta ṣẹ̀wò yìí lọ. Ta ṣẹ̀wò táyì yóò wá tún sọ̀túnmọ̀ ẹ̀rọ yóò tún wá yé wa dáadáa ibo lọ̀yọ́ ti ń bọ̀. Pàápàá jùlọ bo ilẹ̀ Yorùbá tí ń bọ̀ bó la bá a dé, ibo nílùú Ọ̀yọ́ bá a dé, ibo ní ẹ dojúkọ. À ń pẹ̀lú àgọ́ ọ̀já pẹ̀lú àwọn ọba tó tẹ̀sẹ̀ jẹ kí ni ń ṣẹlẹ̀ lórí wọn. A mọ̀ mú wa fún ilé ẹ̀kọ́ kan. Ẹ ṣe gan níwọ̀n náà kò ní bàjẹ́, ìjẹ̀mí wa kò ní nira. Ẹ tún máa retí òmíì tó tún máa ṣe wá láǹfààní ju eléyìí lọ. Ẹ ṣe gan.